Fáṣọlá ilé bá wa mú tùnà ẹ bá ti sọ̀rọ̀ ó yẹ ẹgbọ́n sókè. Drinking alcohol once or twice ìyẹn 40 or 80 lashes. tó o bá mutí bíyá lẹ́ẹ̀kan àbí lẹ́ẹ̀mejì wọ́n máa nà ẹ́ lẹ́gba lọ́nà bíi 100 àbí 100. Ọgọ́rin 40 ogójì àti ọgọ́rin ní ogójì àbí 120 yá. tó bá kọ́kọ́ mu alákọ̀ọ́kọ́ 40 strokes tó bá mu ẹlẹ́ẹ̀kejì 80 òun ló máa gbà. Now wọ́n tún wá ní drinking alcohol 3 or 4 times ìyẹn. ẹni tó bá ti wá mutí tó mú lẹ́lẹ́kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n máa pa ni o. death by beheading. wọ́n á mú ẹni yẹn wọ́n á gbé orí ẹ̀ sára òkúta dúdú wọ́n á dẹ̀ ṣe wọ́n bẹ́ orí ẹ̀ ó lọ nìyẹn. ẹ̀yin èèyàn yẹ ká kọ́kọ́ bira wa ta lẹ́yìn tó ń mutí jù nílẹ̀ Yorùbá. ẹ̀yin ò rí pé tó bá dásìkò àwẹ̀ ilé ọtí máa ń dá àbí kò kì í dá. àwọn náà ló mú. táwẹ̀ wọ́n á tún lọ sáàdì lọ́wọ́n ṣàlù àlà. tó ẹ jẹ́ ká continue. wọ́n ní adultery if married ìwọ tó bá ṣàgbèrè if married death by stoning. ẹni tó ti lọ́kọ àbí tó ti láya tó bá ka pé ó lọ bọ́kùnrin mi àbọ̀ lọ bóbìnrin mi wọ́n máa rí mọ́lẹ̀ wọ́n á gbẹ́ ilé ẹnìkan ta wọ́n wá mú òkúta ìyẹn ló máa ní ẹlẹ́ lóko pa wọ́n wá lẹ́ lóko tó fi máa kú. Fornication if not married. ẹni tó bá tún lọ bá bí ọkùnrin tó lọ bá obìnrin kan àbọ̀kùnrin tó lọ bá obìnrin kan tó ọ̀dẹ̀ fẹ́ra wọn tó bá ká wọn. ìyẹn 100 lashes plus 1 year banishment. wọ́n máa ná ní ẹgbàá 100 wọ́n á dẹ̀ tún mú bí àtìmọ́lé ni fún ọdún kan. wọ́n á lé kúrò nílùú yẹn. ọkọ lé kúrò nílùú wọ́n á lé pa ọdún kan ọkọ wà lẹ́wọ̀n bó ṣe ń lẹ̀ sáwọ́ ilé. ẹni tó bá fipá báyàn lò pọ̀ if married death by stoning. ẹni tí ó lọ fipá báyàn sọ̀rọ̀ pé bí ẹni yẹn ti níyàwó àbó ti lọ́kọ wọ́n máa ṣe kí ni o wọ́n á gbẹ́lẹ̀ wọ́n á wá rí ẹni yẹn mọ́lẹ̀ á wá kú orí ẹ̀ nìkan wọ́n á dẹ̀ lẹ̀ lóko pa ẹwẹ̀ sí Islam. tó o bá tún fipá báyàn lò pọ̀ not married tí o dẹ̀ tí marry 100 lashes plus 1 year banishment. tó bá jẹ́ pé ẹni tó báyàn sàbẹ̀ tó bá sùn kò tí ì ṣègbéyàwó tó bá mu wọ́n á ná lẹ́gba 100 wọ́n á dẹ̀ lè pa kúrò nílùú láàrin ọdún kan ọkọ lọ tì mẹ́wọ̀n láàrin ọdún kan yẹn á wà lẹ́wọ̀n kò ní wọnú ìlú. ẹ tẹ̀síwájú. homosexuality. tí ọkùnrin sọkùnrin bá bára wọn sọ àbóbìnrin sóbìnrin tó bá mu. death by stoning. wọ́n máa gbẹ́ ilẹ̀ wọ́n á rí mọ́lẹ̀ á wá kú orí ẹ̀ nìkan wọ́n á wá lẹ̀ lóko pa wọ́n á ní lẹ̀ lóko pa. homicide death by beheading. bákan náà bójú obìnrin sóbìnrin náà àbọ̀kùnrin sọ́kùnrin náà ni wọ́n á dẹ̀ tún mu náà pípa náà ni. ẹ wá máa gbọ́ bí yìí o fighting against Muslim jihadists. ṣe máa gbọ́ bíyá Muslimu tó bá ti gbede àwọn Muslimu ms ẹ máa sọ díẹ̀ díẹ̀ á lè yọ òun yàn tó bá ti gbófin yẹn dé bíyá èèyàn kan wá ń bá Muslimu jà ẹni yẹn kì í ṣe Muslim tó bá ti múrò ẹni yẹn ó yẹ ká ẹ tẹ̀síwájú kí lè rí ẹ̀ṣẹ̀ nìyẹn. death by beheading. wọ́n máa mú ẹni náà wá ló ń bá Muslim jà pé jihad ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n dẹ̀ máa gbé orí ẹ̀ sára òkúta dúdú wọ́n á dẹ̀ ṣe báyìí fíò wọ́n bẹ lọ. ìwọ tó bá ń bá àwọn Muslim tó ń ṣe jihad jà ibẹ̀ Islam nìkan sẹ́ẹ̀. kò ń ṣe jihad ms gẹ́ẹ̀tì àlàyé yẹn kò ń ṣe àwọn tó ń ṣe jihad tẹ bá bá Muslim jà ó ti di jihad nìyẹn tó bá ti mú ẹni yẹn wọ́n máa bẹ orí ẹ̀. okay yeah. wọ́n tún wá ní blasphemy that is insulting Allah Muhammad or the Quran. bóyá wọ́n kàn sọ̀rọ̀ àwọn Muslim kan wá bá ẹ àgbà Muhammadu gba Allah tó wá ní àkílókàn pẹ̀lú Allah àti mọ̀mọ́ yá àlàsí mọ̀mọ́ Muhammadu rí ni irú yẹn ń sìn wá ló ti sọ̀rọ̀ òdì sí Allah àti Muhammadu irú ẹni yẹn náà kí tí wọ́n ní kọ́ ṣe o. punishment death by beheading. wọ́n á tún mú ẹni yẹn wọ́n á gé orí ẹ̀. waging war against Allah and Muhammad. ṣàríru yẹn wọ́n ní ìwọ tó kàn lọ ń wú lẹ́nu sí Muhammadu àtàlá bó ti ń kọjú ogun sí nìyẹn kí lè rí ẹṣẹ nínú. eléyìí ẹ̀yin èèyàn gan kò tẹ ní ìpá sọ fún yín kẹ́ ti mọ answer the answer is death by beheading or crucifixion. wọ́n ní kàn gé orí ẹni yẹn ọkọ̀ kan mọ́gi. kọ́kọ́ má gbélé bẹ́ẹ̀ ó wà ní Quran 533 a máa ń kà ń bí dáadáa. a máa ń kà fáwọn èèyàn tó máa sọ pé ìjìyà ẹni náà ní kọ́ gé apá ọ̀tún gé apá òsì. causing mischief
corruption in the land. gbéyàwó tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn. wọ́n wá fi example yẹn sí that is wọ́n wá ní that is causing disbelief. gbéyàwó tó gbàgbọ́ wá ń fẹ́ kọ́ máa gbàgbọ́ mọ́ ló ń sọ̀rọ̀ fún wọn nípa ẹ̀sìn mi àbí nípa nǹkan mi. spreading disorder and so on náà nìyẹn náà death by beheading crucifixion amputation or exile. wọ́n rí i pé o ti ń fẹ́ gbé àwọn èèyàn wọn kó lójú Islam náà wọ́n á gé orí ẹni yẹn náà ni ọkọ lè kúrò lórí ilẹ̀ gẹ́gẹ́ bí Kúránì fàyọ̀dà bí Kúránì yẹn ṣe sọ. 533 ṣe sọ ọkàn gé gbogbo owó ẹ̀ apá ọ̀tún kọ́ gé ẹsẹ̀ òsì kọ́ gé kékèké kọ́ dẹ̀ tù kọ́ ṣàṣọ́. ẹ máa wá gbọ́ eléyìí o eléyìí ìpele 5 ni. Stealing first offence right hand amputated. ẹni tó bá jalè nǹkan tó kọ́kọ́ máa ṣe pé wọ́n á gé apá ọ̀tún ẹ̀. olè àkọ́kọ́. Stealing second offence tó bá tún jalè lẹ́ẹ̀kejì left foot amputated. ms ti fó bí àwọn egbògi olóró. okay sorry okay. egbògi olóró àwọn tó bá jalè àwọn tó gbé egbògi olóró wọnú ìlú. wọ́n náwọn yẹn they are causing mischief in the land and the penalty is death by beheading. àwọn yẹn ó tiẹ̀ da wọ́n náwọn yẹn náà kọ́ gé orí wọn ó da àwọn yẹn bá yé àwọn èèyàn jẹ́. highway robbery with no murder. wọ́n ẹni tó lọ jalè lójú ọ̀nà pópó bí a kò pààyàn bọ̀ ó lọ jalè tó bá ti mú gbé sókè. hand and foot amputated. wọ́n ní kó gé apá ọ̀tún ẹ̀ kó dẹ̀ gé ẹsẹ̀ òsì ẹ̀. wọ́n tún wá ní failed highway robbery with murder. èyí tó lọ jalè tí wọ́n mú ọwọ́ pálábá ẹsẹ̀ gímí tó ti lọ jalè tó dẹ̀ tó pààyàn tẹ́ bá ti gbá mú. death by beheading. kẹ mú báyìí kẹ na orí ẹ̀ sílẹ̀ báyìí kẹ dẹ̀ gé aláàyà wèrè gan kẹ. highway robbery plus murder. ẹni tó lọ jalè olè adigunjalè ńlá tó dẹ̀ tó pààyàn. death by crucifixion. irú ìyẹn ẹ bẹ ṣe máa pa ẹ máa kàn mọ́gi ẹ kàn má gbélébó ti yé yín ẹ pàǹpà àyà ẹ lè gé apá ọ̀tún ẹ gẹ́gẹ́sẹ̀ òsì ẹ tẹ̀síwájú. stealing first offence. ẹni tó jalè tó bá jẹ́ pé òfin àkọ́kọ́ ló mú aláàlókọ yẹn kan bí ìpètà aláàlókọ òfin aláàlókọ kì í ṣàwáfin aláàlánká right hand amputated. kọ́ gé ọwọ́ ọ̀tún olè náà. stealing second offence. ẹni tó jalè tẹ ẹ mú bí ẹlẹ́ẹ̀kejì àwọn olè pẹ́pẹ́ bí ó jí ṣingọ́m ó jí sweet. left foot amputated. kẹ gé ẹsẹ̀ òsì ẹ̀ kẹ sọ́ di mìkúrú. stealing third offence. bí ẹni tẹ ẹ mú tó jalè bí ẹlẹ́ẹ̀kẹta. right hand amputated. ẹ gé ọwọ́ ọ̀tún ẹ̀. stealing fourth offence. ẹni tó jalè náà fún ẹlẹ́ẹ̀kẹrin. right foot amputated. kẹ gé ẹsẹ̀ ọ̀tún ẹ̀. ó tiẹ̀ wá dúró wọ́n tún wá fi síbẹ̀ pé stealing fifth offence nígbà tó ti gé èèyàn ọwọ́ ọ̀tún ọwọ́ òsì wọ́n ti gé ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì kí ló tún fẹ́ fi jalè. Yorùbá Global máa sẹ́ndì ẹ̀ sí. wọ́n ní stealing ẹlẹ́ẹ̀karùn-ún tó tẹ́lú ẹni bẹ̀ bá tún wá jalè lẹ́yìn tó ti gé ọwọ́ méjèèjì àti ẹsẹ̀ méjèèjì lẹ́yìn death by beheading. kọ́ gé orí ẹ̀ wọ́n ní kọ́ gé orí ẹni bẹ́ẹ̀ ó lọ nílẹ̀ nìyẹn. ìjọ owó èèyàn náà ti gé ẹsẹ̀ báwo ló ti jalè mọ́. ó yẹ tẹ̀síwájú. spying. ẹni tí wọ́n mú bíyá ló ń ṣe agbódegbà fún bíyá láàrin muslim àtàwọn tó kì í ṣe muslim tó bá ti mú. death by beheading. wọ́n máa gé orí ẹni náà ní fíó wọ́n á gé bọ́lẹ̀. treason. ẹni tí ó lòdì sófin ìlú bíyá ó fẹ́ bàlù jẹ́ àbò fẹ́ gbàjọba lọ́wọ́ wọn. death by beheading. wọ́n á gé orí ẹni náà bọ́lẹ̀ fíó. witchcraft. ẹgbà mi o ṣé èmi náà sì kílọ̀ ìdájọ́ ọ̀nà fẹ́ ṣe fún mi ayé aláti bàjẹ́ o wọ́n lẹ́yìn tó bá mú bí yóò lẹ́ẹ̀mí kan tí ò jọ mọ́tà àlá tọ́wọ́n ń pè ní mi mọ́ bá ṣe ń pè léde wọn. wọ́n pè ní sophie of witchcraft. ìyẹn náà death by beheading. wọ́n ní kó gé orí ẹ̀ so tí bá wà tá à ń sèpá jẹ ni mí ń sìn wọ́n á gé orí mi ọlọ́mọ bàtà lájẹ ni. sodomy and bestiality bóyá àwọn tó lọ ń ṣe bẹ̀sí ni. àwọn tó bá ká bẹ̀sí àbọ̀ wọn tó ń fọ̀dí ara wọn àbí àwọn yẹn náà death by beheading. àwọn tó máa kú wọn ní kó gé orí wọn ni. wọ́n ní burning the Quran. wọ́n lẹ́ni tó bá sun Kùránì ẹ máa gbọ́ o
death by beheading. wọ́n ní kó gé orí ẹni náà bọ́lẹ̀ fíú. ó dàbí kan tó fẹ́ ṣe fún tàdán lọ́ngbà yẹn nílọrin yẹn. ara máa pa wọ́n. rejecting Quran. ìwọ tó bá ka Quran fún tó bá ní àmì lè gba ọ̀rọ̀ làlá sọ ń bí báyìí báwo làlá ti máa sọ pé Muhammadu lè gbàyàwó ọmọ ẹ̀ Muslim náà lè ṣe bẹ́ẹ̀ mi accept jàre ẹni tó bá sọ bẹ́ẹ̀ náà nǹkan kí ni ìdájọ́. death by beheading. wọ́n ní kó gé orí ẹni náà bọ́lẹ̀. abandoning prayer. ibi tá à ń lọ rè tá a kàn mí bá rántí pa máa ń ka verse kan gbà kan tí ó ní ẹni tí yóò bá lọ kírun pé kó lọ jó mọ́lé. dáná sun wọn mọ́lé. so ibẹ̀ làwọn ń sìn ẹni tí yóò bá kírun tó pa àwọn jẹ. abọ́lọ̀ kípẹ̀. mo máa wá jáde tó padà ti lò ṣá máa tún ẹ̀ àti death by beheading. irú ẹni bẹ́ẹ̀ tó pa àwọn jẹ tí ò kírun wọ́n ní kó gé orí ẹ̀. not paying zakat tax. ṣẹ́yìn ẹni tí ò san sàká. death by beheading. ṣẹ́yìn gbọ́ kó bẹ́ orí ẹ̀ fíó. associating partners with Allah. ẹ máa gbọ́ bíyà wọ Muslim wa ní ẹ bíyà nídìílé yín wọ́n tún wá ń ṣe nǹkan míì ó wá lọ bí ó lọ bá wọn ṣàjọṣe yẹn wọ́n wá gbọ́ ibo ló ti ń bọ̀ ó lọ bá wọn ṣe nǹkan tó ń ṣe nídìílé yín Muslim dẹ̀ ní ẹ irú ẹni bẹ́ẹ̀ nǹkan ẹ tún gbé sókè. death by beheading. wọ́n á tún gé orí ẹni náà. worshiping the sun the moon or idols. bí ẹni tí wọ́n ká tó lòun ò nígbàgbọ́ náà àlá nǹkan míì lòun bọ́ tó lòun sìn ẹ gbé sókè. death by beheading. wọ́n á gé orí ẹ̀ fíó. hanging onto curtains of the Kaaba in Mecca. ṣé ń gbọ́ bí wọ́n ti wá gbé òfin ṣèrí àyàn ọmọ Yorùbá ni ẹ̀ wọ́n wá gbọ́ ròyìn pé olùgbà tó dé Kaaba ó wá lọ wà níbi kọ́tìnì yẹn ó wá lọ ń òṣèlú ló ń dẹ̀ǹgẹ̀ pó tó bá ṣe délé báyìí ẹ gbé sókè kí ló máa ṣe fún wọn. death by beheading. wọ́n á ṣe kí ni wọ́n á gé orí ẹ̀ fíò. ẹ jọ nísìnyí mo wá fẹ́ bi ẹ̀yin tẹ̀ wá comment section ẹ ti gbọ́ nǹkan tí mo kà yìí. ṣé Ọlọ́run Elédùmarè wá lè sọ ìdájọ́ satanic law ni na Allah ni ṣàìtọ́nù. a wá fẹ́ bi yín sìn pé ta lẹ́yìn máa tẹ̀lé nínú atúnrí ẹni tí ò sunwọ̀n ṣe àti agé orí ẹni tí ò sunwọ̀n lọ. ṣe rí nǹkan tá à ń sọ sìn it is very clear. It's very clear. sọ́dọ̀ ẹ̀mí ẹ̀sìn lọ́mọdé ń kéde. ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n kà kalẹ̀ nínú sẹ̀ríà lọ nínú ẹ̀sìn Islam táwọn akéwú gba góòdì àwọn mùkí ó ń gbẹ lẹ́nu àwọn akéwú tọrọ jẹ wọn ò lóko wọn ò lódò wọn fẹ́ dá wa lálẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ ń gbé sẹ̀ríà lọ bọ̀ wá bá wa ṣẹ́rò pórí àwọn ọmọ Yorùbá ò pé ni àbẹ̀rù pé àwọn gómìnà wọ̀ mọ nǹkan tó ń ṣe adẹ̀mọ̀pẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá rú ni torí láyé Adúmọ̀bí ẹ bá negotiate irú nǹkan yìí torí ẹ pé láyé Ṣèyí Mákindé tí ò ń ṣe mùsùlùmí ẹgbẹ́ yìí ẹ fẹ́ fi ba ìjọba rẹ̀ jẹ́ pé Ṣèyí Mákindé o ẹ fi Ṣèyí Mákindé ẹ̀yin mùsùlùmí ẹ fi Ṣèyí Mákindé kọ́gbọ́n ẹ mọ́ dìbò fún kírísítẹ́nì mọ́ o ẹ bẹ́ẹ̀ sì máa ń ṣe nìyẹn mọ́ ń dàlú ni ìlú náà lẹ́ mọ́ ń dàrú opportunity là ń wá láti fi dáàrin ọmọ Yorùbá rú tí n bá jẹ́ Christian sìn tí mo ní brother tó jẹ́ Muslim pé tí n bá fẹ́ gbà kó tí bọ̀ kó fẹ́ ṣe gómìnà ẹ lè sọ pé lágbájá ni ẹ dìbò fún mùsùlùmí ni ẹ mọ́ dìbò fún Christian o ìkan tẹ̀ ń wá kiri nìyẹn tó bá ń sòun ni Ajúmọ̀bí sá ló gbà tiẹ̀ àtakò mélòó lẹ fún Ajúmọ̀bí Ṣèyí Mákindé yìí náà ní 2021 àkọ́ni yẹn tó fẹ́ ṣe second tenure ẹ̀yin mùsùlùmí náà lẹ jáde ẹ mọ́ dìbò fún mùsùlùmí ẹ mọ́ dìbò fún Ṣèyí Mákindé o kò ń sọmọ ìyá wa nú ẹ̀sìn o Ọlọ́run ò fún yín ṣe Ṣèyí Mákindé yìí náà mọ́ṣáláṣí tó dáa jù nígboro Ìbàdàn Ṣèyí Mákindé ló kọ́ fún yín fẹ́yìn mùsùlùmí ẹ̀ sá ń wọ́ ní àbáyọ láti fi ba ìjọba rẹ̀ jẹ́ torí pé ó jẹ́ Kristẹni gẹ́gẹ́ bí àwọn ọmọ ọba àwọn ọmọ Yorùbá àwọn òfin tẹ̀sí ṣe ìjẹ́ Yorùbá wa ló jẹ́ pàtàkì fún wa ìjọ́mọ ènìyàn wa ṣe Yorùbá tá a jẹ́ wàhálà làwọn bàbá wa ṣe débẹ̀ kó tó tẹ èdè yìí ká kọ́mọ wa fi pè ní ìrẹ́lẹ́ni ẹ̀yìn kan wá dé ẹ̀ níṣẹ́ ẹ̀ lóko ẹ̀ lódò ẹ̀ wúlò fún nǹkan kan ẹ fẹ́ da omi àlàáfíà lú yẹn rú kò lè ṣeé ṣe
gbogbo ọmọ Yorùbá ò bá jẹ́ Christian ò bá jẹ́ Muslim ò bá mọ́ ní ẹ̀sìn ò bá jẹ́ oníṣẹ̀ṣe gbogbo wa lọ̀rọ̀ yìí ń bá wí ẹ má jí kí olójú wa ó lajúlẹ̀ sílẹ̀ báyìí kí tàlùbọ́ kó sí wọ́ tí wàhálà ṣẹ̀ríà lọ yìí bá dé orí ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí gangan ni ó ti bẹ̀rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí lẹ̀ sí mẹ́ta lọ́kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfàá yìí lẹ̀ ń jáwé jégbò tẹ́ fi ń ṣe ìwòsàn fáwọn ọmọ ènìyàn tí ṣẹ̀ríà lọ bá dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa yín ẹjọ́ ṣẹ̀fẹ̀ ká dákẹ́ ká máa rí ogun ìtàjẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá láìsílẹ̀ Haúsá làwa fi ń pariwo là ń ké pe àwọn ìjọba wa ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá gómìnà Sanwó-Olú gómìnà Adeleke láfi pé gbogbo ẹ̀yin gómìnà wálẹ̀ Yorùbá ẹ má gba ṣẹ̀ríà lọ láyè tí wàhálà rẹ bá dé ẹran ti pẹ́ iná ń bímọ àwọn àrọmọdọ́mọ yín wọ́n sì wà nílẹ̀ Yorùbá àwa náà ń bímọ tí wàhálà yìí bá dé agbára wa ò ní ká mọ́ a lè wà láyé a sì lè mọ́ sí láyé mọ́ pẹ̀sí kí wọ́n mọ fi èpè ránṣẹ́ sí yín pé láyé ìgbà yín tẹ́nà yín lẹ gba ṣẹ̀ríà lọ láyé nílẹ̀ Yorùbá ló fi di pé à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá a ti ní bá a ṣe ń lò gbèsè ayé wa Nàìjíríà ń lọ constitution ó ti góòdì gbogbo wa anybody ló dẹ̀ ń bọ̀wọ̀ fún kẹ́bí lè mọ̀ pé àwọn mùsùlùmí yìí ìlú tí wọ́n bá ti wọ̀ tí wọ́n bá ti ń pọ̀ bẹ́ẹ̀ ni wàhálà wọn máa ń pọ̀ sí kìrìsìtẹ́nì ò sílẹ̀ Yorùbá ni níjò náà gbá àwọn wàhálà yìí dìde sóníṣẹ̀ṣe ò sílẹ̀ Yorùbá ni níjò náà gbé wàhálà dìde wọ́n fún wa ní ọlùdé ìṣẹ̀ṣe náà ẹ̀yìn yìí náà lẹ́jáde lẹ́sà látakò fún kí ló dé tẹ́sìn tí yóò fi gbé fẹ́ dání kí ló dé kálá yóò fi fọ́rọ̀gún kí ló dé tẹ́ fi fàyè nira yín Ọlọ́run ọba Elédùmarè tó dá wa sílẹ̀ Yorùbá kò fi ayé ni ẹnì kankan ìfẹ́ ló gbé dání ihun tó bá ti wù ẹ́ ṣe lọ́kàn yẹn láyò mọ́ ṣe ẹyá ń fò lójú ọ̀run tí wọn fapá kan rà kí ló dé tálà fi gbé wàhálà dání bí kó dàrú kó bàjẹ́ bí fìtínà ẹ pa ẹ bá yé ẹ jẹ́ kí ló dé pé a lè fẹ́ kù lọ́rọ̀ Allah àti Muhammadu ojú òun tì yín ni ara òun ni yín ni láti sọ fọmọ Yorùbá ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin sísítà wa ẹ̀yin brọdà wa tẹ́ ń bímọ àwọn ọmọ tẹ́ ń bí ẹ mọ ọ̀nà tẹ́ fi wọ́n mọ̀ túláàsì kọ́ ní kẹsẹ̀ sí o òyìnbó tá à ń gbèlú wọn yìí wọn ò lẹ́sìn wọn ò lọ chọ́ọ̀chì wọn ò lọ mọ́sálásí kódà kírísítẹ́nì tá à ń sọ lénìí àwọn Yúróòpù nísìn wọn ò lọ chọ́ọ̀chì mọ́ torí wọ́n ti gbọ́ ìtàn bí báwọn bàbá wọn ṣe gba kírísítẹ́nì báwọn bàbá wọn ṣe gba kírísítẹ́nì ní Yúróòpù yìí gbogbo wọn ti ń sá chọ́ọ̀chì báwo ni wọn kàn ti wá pa mí ní bàbá tó pa mí níyà tó wá sọ pé wọn tún gbé ẹ̀sìn kẹwàá àánú níbẹ̀ nú ẹ̀sìn yẹn àwọn orí òbúkẹ́ wọn ò lọ chọ́ọ̀chì mọ́ torí wọ́n ti rí pé tipátipá ti kúkú ló fi kó àwọn bàbá wọn sínú ẹ̀sìn yìí wọn ò lọ chọ́ọ̀chì wọn ò lọ mọ́sálásí ìlú wọn dẹ̀ da ìlú wọn nírọ̀rùn àyè gba gbogbo àyè náà ń bẹ à ń gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ló dífá fáwọn àràbù tí wọ́n gbẹ́sìn mùsùlùmí wá bá wa lẹ̀ Yorùbá àwọn tí wọ́n pa wá níyà tó pa wá ní baba tí wọ́n kó ìrẹ́ wa lẹ́rú lẹ́ni à ń rí Black America Black Arab dà wọ́n ṣekú pa gbogbo àwọn ẹrú dúdú tí wọ́n kó àwọn náà wọ́n tún wá gbé ẹ̀sìn wá bá wa láti sọlé ayé wa dolúkúmuṣu inú ẹ̀sìn náà láti ní ṣẹ̀ríà lọ kan wà o way of life of Arab káwa máa lò lẹ̀ Yorùbá táwọn àràbù gangan tí wọ́n ti ń pa ṣẹ̀ríà lọ burúkú tí wọ́n ti ń pa á tì àwa sì fẹ́ mọ wá practice ẹ̀ kò sí ìlú ọ̀hún tó ti ń ṣe ṣẹ̀ríà lọ ìtàjẹ̀sílẹ̀ ogun ní mọ́ẹ́ndì ìlú yẹn à ń lẹ Yorùbá ilẹ̀ Nàìjíríà lápapọ̀ freedom country ni tó bá fẹ́ sẹ́sìn tó bá wẹ̀ mọ́ sẹ́sìn you can live your life òun ló wà òkè jù ẹgbẹ́ gbèsè ayé láì lọ chọ́ọ̀chì láì lọ mọ́sálásí Ọlọ́run Elédùmarè ò lẹ́sìn Allah ló lẹ́sìn Allah ló lórogún Allah ló yaláyé bàjẹ́ tí ọmọdúnkọ́ mọ dàlúrú lọ ẹ lọ wáṣẹ́ èyí tá a bá dẹ̀ wí fún tí ò bá gbọ́ ìjọba ó gbé yọ́dẹ̀ lo ẹ̀wọ̀n àwọn ìyàwó rẹ̀ tọ́lọ́run bá fún láǹfààní ó lè mọ rí wọn lẹ́ẹ̀kan lọ́sẹ̀ bẹ̀tọ́lọ́run ọba fún láǹfààní àtìyàwó àtọmọ ẹ̀ àtàlá àti ń jà fún kò sí ìjọ fojú kan nu wọn mọ́ ọ̀rọ̀ ń bọ́rọ̀ ọbọ̀ egun aláré ms ẹ tẹ̀síwájú. Wọ́n bọ̀. So ẹni bá fẹ́ gbóhùn sókè ẹ lè gbóhùn sókè àbálàlejò. Quran lọ yà.
ọba àsọlá ti lọ́la píúpíú. Lámilé kan. Pẹ̀lú Isa. Wà pẹ̀lú Isa. Ṣé Muslim ní iná àbí Christian? Àbẹ́yẹn wa ni wọ́n ní. Ara yín náà ni wá o, àṣẹ ìjọ́ ní ilé ni o. Ẹ sọ ara wa, ẹ̀ńdẹ́sẹ̀ ìjọ́ ìwà lé. So mo kàn ẹ máa lọ́mọ Yorùbá ní. Ọmọ Yorùbá láwa náà o. Tó a rẹ̀ ń gbádùn yín dáadáa. Ẹ ṣe. Ọ̀rá ìsà. Kí lẹ ṣáà yín náà sọ̀pọ́ọ̀tì sẹ̀ríà lọ tó ń gbé bọ̀ wá bá wa lẹ̀ Yorùbá. Sọ̀pọ́ọ̀tì kẹ̀ èmi ò fi bẹ́ẹ̀ bí o gbá tí Mùsùlùmí ọ̀rẹ́ rí tẹ̀tẹ̀lẹ̀ láti ilẹ̀ tèmi ni. Ẹ láwọn ọmọ yìí jìnnà síbẹ̀ o. His family mi kan tó láìkẹ̀ sí wọn. Olúwa ṣeun. Ẹ kú ètò sá. Ètò ni o. Mr. Olúwa bá ń wọlé gbóhùn sókè. Ọba tí kọ́ ọ̀bẹ láti ìsinyìí báyìí. Tẹ́ni ọba síbẹ̀ gbogbo àti ka ṣẹ̀ríà lọ fún yín everybody dẹ̀ ti rí pé kò kì í ṣe nǹkan tí ọmọ Yorùbá gbọ́dọ̀ gbà. Nǹkan tó ń fẹ́ ṣe náà ni pé kí wọ́n pa wá kí wọ́n lè take over ilẹ̀ wa. Ilẹ̀ táwọn bàbá wa ti defend fún wa kí wọ́n lè gbà lọ́wọ́. Ọgbà mọ̀ pé tipẹ́tipẹ́ làwọn people yìí wọ́n ti ń gbìyànjú àti bá ìran Yorùbá jà. Wọ́n wá bọ́n ṣe máa kọ́ńkà ìran Yorùbá ìyẹn àwọn Fúlàní yìí àwọn Gàmbàrí. So àwọn náà dẹ̀ ni wọ́n gbé Islam dání. Gbogbo àjẹ́ mọ̀ pé Islam wọ́n máa fi ń kọ́ńkà ìlú ni. Ìlú tí Islam bá ti wọ̀ ó máa gba àṣà abẹ yẹn ó máa gba èdè wọn ó máa gba ilẹ̀ wọn wọ́n máa lé gbogbo wọn pa gbogbo wọn máa sá lọ sí ìlú mi. Ẹ wo Somalia lénìí gbogbo àwọn ọmọ Somalia yìí wọ́n ti padà nù àwọn tó kù tí wọ́n ti sá káàkiri lọ sí ìlú ìlú. Ká wo Egypt àwọn dúdú ló ń gbọ́ àbẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti pa gbogbo wọn tó pátá àwọn Àràbù ló ń gbé bẹ̀. Morocco àwọn Àràbù ló ń gbé bẹ̀ bọ̀ dúdú ló nílẹ̀ wọ́n ti pa gbogbo àwọn dúdú yẹn tó pátá so bọ́n ṣe ń ṣe ìran Àràbù kankan ò fẹ́ràn ìran dúdú. Bọ̀ nísìnyí Àràbù ò lè kù gìrì wá sórí ilẹ̀ wa kó sọ pé òun fẹ́ wá àwọn ń bọ̀ pẹ̀lú jihad. It is not done kò lè ṣẹlẹ̀ mọ́ ojú ti là. Bọ̀ àwọn Fúlàní wọ́n ti study ẹ̀sìn Islam wọ́n rí wípé it is for conquest wọ́n fi ń jagun ní àwọn ajagun gbalẹ̀ ni wọ́n fi ń gbalẹ̀ ni. Wọ́n fi ń lo ẹ̀sìn yẹn wọ́n máa sọ pé we are brothers in Islam wọ́n máa pa wọ́n díẹ̀díẹ̀ wọ́n máa pa ìran Yorùbá díẹ̀díẹ̀. Bọ̀ àwọn Fúlàní wọ́n ti ná agenda àti wọn náà ní pé kí wọ́n conquer wọ́n á dẹ̀ máa fẹ́ àwọn ọmọ yín ẹ̀yin ò ní lè fẹ́ ọmọ tí yín lọ́kùnrin kò ní lè fẹ́ àwọn. Bọ̀ àwọn ọmọ tí wọ́n máa fẹ́ àwọn ọmọ yín láti bẹ̀ wọ́n á máa gba ilẹ̀ wọ́n á máa conquer nǹkan tó ń ṣe fún ilẹ̀ Haúsá tó fi conquer wọn nìyẹn. So wọ́n á dẹ̀ gbé ṣẹ̀ríà lé wọn lọ́wọ́ tẹ́ bá dẹ̀ wo ṣẹ̀ríà kò kí ń mọ́ lówó ìwọ tí kò ẹwà àwọn tó ń gé lọ́wọ́ ṣé báwọn politician wọn jalè wọn ò lè gé wọn lọ́wọ́ náà but òfin yẹn kò sí fáwọn olówó àwọn ẹ̀yin tí tẹ́ wà lọ́jà yìí náà náà máa ṣe ẹni obìnrin tó bá yẹ ti rape tí wọ́n ti fipá bá lò ẹ bá wa tẹ́ fún wọ́n ṣe gbé nìyẹn wọ́n á ní kẹ́ni yẹn lọ mẹ́lẹ́rìí mẹ́rin wá tí ò bá ti rẹ́lẹ́rìí mẹ́rin òun ló tún máa jìyà ẹ. So ẹ jẹ́ ká mọ nǹkan tí à ń ṣe bọ́rọ̀ wọ́n ní ló tún ṣàgbèrè. So bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn nísìn a fẹ́ wọ ṣe fẹ́ sọ̀rọ̀ nísà. mo fẹ́ sọ̀rọ̀ ẹ ti pè mí lẹ́ẹ̀kan. Nǹkan tí mi fẹ́ sọ ni pé èmi kan gẹ́gẹ́ bí ọmọ Èkìtì ọmọ Yorùbá mo máa ń sọ pé kò sí nǹkan tẹ́lẹ̀ gbé tó bá ti yẹ nílẹ̀ ní south ní Nàìjíríà kò sí iye tó lè gbé sí north tó ní kí n lọ gbé wá mi ò ní gbà á ọmọ mi ò lílẹ̀ mo máa ń sọ tó bá yẹ pé ọmọ mi ń kàwé ní school ni lọ́dọ̀ ni mo ń gbé o ní Nàìjíríà ni tó bá ní kó lọ ṣe youth cup ńbẹ̀ yẹn màá yá tinú kó máa lọ síbẹ̀ ni tó bá jẹ́ north ni ó yẹ youth cup yẹn gan ó yẹ ká ti máa ṣe ní kóńkàkùn máa ṣe ní state yẹ but kó wá gbọ́ ọmọ Yorùbá kó ní kó lọ sí youth cup ní Kano ní kíní wọ̀nyẹn dúró pé wọ́n ń gbé sàríà wá yẹn ìgbà tó ń sọ pé mi ò mọ wọ́n fẹ́ rí ìràwọ̀ Yorùbá mọ́lẹ̀ ni àwọn Fúlàní fẹ́ fọgbọ́n wọ àwọn Yorùbá gan tó ń sọ orú kíní gan ṣé orí wọn ò pé ni àbí wọn mọ bí láyé ṣe ń lọ ni
wọn kì í ṣe Yorùbá gidi àti lọ yẹ̀ wọ́n wò, gbogbo àwọn tó ń sọ tó kún wọn lọ́wọ́ wọn ń ṣe Yorùbá gidi. ok ẹ tẹ̀síwájú sà. ó láti jẹ́ bẹ́ẹ̀ so tẹ́ bá mọ̀ pé nísìnyí náà tẹ́ bá wo ní UK sìn bá wà tó jẹ́ pé àwọn tẹ́ ń pè ní mùsùlùmí tẹ́ pé tó máa fẹ́ gba asylum wọ́n wà ní UK bíbáyìí wà tó jẹ́ pé western world náà máa lọ Europe náà máa wá wọn ṣe máa lọ sí Saudi Arabia lọ gba asylum wọn bẹ̀ nígbà tí ìjà bá ṣe lọ́dọ̀ wọn gbogbo ibi náà wá sí lọ́nà wá lọ sí Spain wá lọ sí gbogbo Europe náà kùnà wọn nígbà tí ẹ̀dẹ̀ tí wọ́n pé ẹ̀fẹ́ lára yín lójú gbogbo àwọn tó wà ní kíní ẹ̀rí nǹkan tí Israel fojú wọn rí ni àwọn Palestine alákùbá ní gbogbo wọn máa kígbe náà máa pè kíní kan ti Yorùbá máa sọ pé jẹ́ pé àwa la lè sọ pé a kàwé jù lójú wa là jù ẹ wá fẹ́ kó wa padà sínú gbó again pé kí ọmọ Yorùbá nǹkan tó yẹ ká máa ṣe é sìn bá a ṣe máa ṣe tó pé campaign tèmi ni pé anybody tí bá ti rí bọ́ọ̀ kan pè mí last time bọ́ọ̀ yẹn ọmọ Yorùbá ni ṣùgbọ́n Muslim ni bá mo ṣe lórúkọ ẹ̀ nígbà tó pè mí ó ní dáàdì mo ní ẹ̀ ó ní ìyàwó òun ṣẹ̀ bímọ ló wá ní mo ní wá jẹ́ kí sọ kí ní ọmọ ẹ̀ má sọ orúkọ ọmọ ẹ̀ ní orúkọ Arab mọ́ o orúkọ Yorùbá ní kò fún ọmọ tiẹ̀ bí èmi náà ṣe o mo rí gbogbo àwọn ọmọ nípa pátá orúkọ Yorùbá ní gbogbo wọn jẹ́ òyìnbó gan bímọ fún mi orúkọ Yorùbá ni mo sọ wọn bọ̀ kí wọ́n lọ máa sọ wọn ní ìpínlẹ̀ ọmọ ẹ̀ ní Mohammed kìíní kan kìíní wọ̀ mo ní o lè mẹ́kẹ̀ ẹ̀ tó bá tẹ̀ dé Europe ń báyìí wọ́n máa discriminate ẹni bẹ́ẹ̀ni tó dé Spain tó lóun fẹ́ tó fẹ́ British tó fẹ́ Spanish tó lóun fẹ́ gba nationality tó wá bá mi tí lọ́ọ̀yà ẹ̀ ń sọ fún pé orúkọ Muslim tó ń jẹ́ kò ní jẹ́ kó get on ní báyìí o wọ́n fún ẹ ní Spanish nationality but tí ìwé tiẹ̀ tó máa ń fún wọn ní òní rí kíní ẹ̀ gbà because àwọn Arab wọ́n dominate Spain for 800 years 8th century náà dominate Spain ńgbà tán lé wọn lọ báyìí wọn gbà tí wọn mọ́ wọn gbà tí ẹni àwọn Morocco tó wà bẹ́ẹ̀ wọn ọ̀rọ̀ ọ̀kan àwọn tó wọ́n wá bí tó ti máa rent tó máa fi máa kírun ní Madrid wọn rent ẹ̀ fún wọn tó bá jẹ́ pé máa kírun ní àwòfẹ́ yẹn nílùú wa lẹ́yìn tí tó bá ti jẹ́ Muslim wọn fẹ́ wọn níbẹ̀ yẹn ní ọmọ wọn tó bá lọ fẹ́ Muslim tó bá rí pé wọ́n lè dìsọ̀nù ẹ̀ tó gbogbo bí nílé ayé tàwa yìí táǹtà ló ní lọ ní pé kí wọ́n gbé sàríà kan bọ̀ gbé sàríà bí báwo ni àmutí ní south à ń san tax lórí ẹ̀ǹgbà south òun ni Wike ṣe bá wọn jà ń gbà ẹ̀ náà pé tax tá à ń san ní ìbà ẹ̀ tá à ń mutí ní ìbà à ń san tax lórí ẹ̀ ń bá wa ṣe àìní Kánò ẹ̀yin dẹ̀ ń fọ́gò bọ́tù gbogbo thousands of bottles of beers tó bá ṣí beers ṣe Kánò wọ́n á lọ destroy ẹ̀ ni but tax tá à ń san lórí ní south ẹ̀ ń bá wa ṣe àìní nígbà tó wá jẹ́ pé tó bá tẹ́ bá gbéra yín ní Muslim níbí ìbáyé tó bá fún ẹni tó bá ti di irú Christmas báyìí tó bá fún ọ ní bonus àwọn gbà náà wọn ò dẹ̀ láìkí Jésù gbogbo wọn náà wọn máa criticize ẹ̀sìn ẹlòmíì gbogbo Yorùbá wo ló jòkó tó ní òun sọ pé òun fẹ́ gba ṣe ṣàríà kí ni ṣàríà ṣé kò sófin nílẹ̀ Yorùbá ni ṣé àwọn oníṣẹ̀ṣe àwọn tó ń bọ Ògún tó ń bọ Ọ̀ṣun Òṣogbo tó ń bọ Ṣàngó ǹjẹ́ wọ́n gbé òfin wọn lérí everybody àbí Christian sọ pé Christian law òfin kò sọ Christian law ní Christian country gan fọ́tà wà mí báyìí ní UK tàwa mí báyìí tó bá dé Spain tó bá dé gbogbo kíní wọ̀nyẹn wọn apply nǹkan tó wà nínú Bible sí wọn gbogbo nǹkan tó wà nínú Bible náà ló wà ó gbọ́dọ̀ jalè ó gbọ́dọ̀ purọ́ ó gbọ́dọ̀ pààyàn náà ló wà nínú Bible òun náà ló wà nínú òfin every country ló ní òfin yẹn bọ̀ kò sí òfin kan pé according to Bible dídán ni kó wá jẹ́ pé òfin yẹn kó wá gbélé wọn àwọn kan lórí dẹ̀ mọ̀ pé ìka kan òun wọ̀ dí wọn bọ́n ṣe ń pariwo omi rẹ̀ we are going to fly the Islamic flag at the Buckingham Palace dẹ̀ mọ̀ pé Queen Elizabeth òun ni the head of the Anglican ní ìbáyé so ẹ wá sílùú ẹ wá gba asylum wọ ọmọ Somalia ó wá débi tán wọ́n ló máa flag Islamic flag lórí Buckingham lórí kìnìún Queen is that not an insult àwọn ń gbà yín ni tí wọ́n bá gbà yín kọ́ nígbà tí ẹ bá ń lẹ́tà àti àbá ń pa yín lọ́hún gbogbo wọn ń pa yín lọ́hún gbogbo àwọn ní Sudan gbogbo wọn sì náà gbogbo bí iná gbogbo wọn rọ̀ṣì wà Europe náà ti ń gbà sálọ̀ wọn ò jẹ́ lọ sílẹ̀ Araba lọ yẹn kán ní wọn lọ fẹ́ gba kiri asylum tójú bá ń ti Yorùbá tó yẹ kó mọ̀ pé ìran tèmi ò ní lọ sínú ibi tí ò sí ìlàjú mọ́ education ní fọmọ yín lẹ́dúkéṣọ̀n gbà tó wáyà sẹ́yìn náà wọ́n máa sọ pé ọmọ wa ní ilẹ̀ Yorùbá wọ́n sọ
ọmọ 12 tó wà ní US tó jẹ́ ọmọ Nàìjíríà òun náà wọ́n mọ̀ iye táwọn tí Amẹ́ríkà ń bọ́jú tán budget fún kíní program tó fẹ́ ṣe ń bẹ̀ ọmọ 12 years in Nigeria bẹ́ẹ̀ ẹni wọ́n kọ́ ọmọ 12 kó lọ máa márì nílẹ̀ Yorùbá ní ẹgbẹ́ lọ́sọ̀rọ̀ yọ̀ ọ̀sẹ̀ ọmọ 12 á máa márì ń bẹ̀ ẹni kó lọ fọ́kọ ẹni kí gbogbo wọn máa bímọ lọ rẹpẹtẹ láìsí ẹni wọn lọ sí school nígbà tó ọmọ Chinese bá jíra tó lọ sí laboratory tó fẹ́ ṣe iPhone 16 iPhone 17 Pro ló fẹ́ ṣe ìwọ lọ sí mọ́ṣáláṣí olóńgbò pé aláwa kúbarú olóńkéní kan yẹn ló lọ ń kọ́ èdè tí ò ń tẹ́ tó mọ túmọ̀ ẹ̀ tó ẹ̀ka mi ò lè understand ẹ̀ kéèyàn kan jí lára kùtù kó ní kọ́ mọ̀ lọ sí inú ṣọ́ọ̀ṣì ló máa pàtẹ́wọ́ àbí kó lọ sí inú kínní gbogbo kínní religion wọn yẹn wọ́n tún wá pé kò gbé wa débì kan náà òòṣà bá bọ́ lọ́dún mẹ́ta tí ò bá gbà ni kéèyàn fílẹ̀ náà òòṣà tó bá lè gbà mí kó fi mílẹ̀ bó ṣe rá mi gbogbo àwọn religion tó bá yé wa jẹ́ ní Nàìjíríà tó yẹ pé kíní wọ̀nyẹn ìṣọ́ọ̀ṣì ń bí mọ́ṣáláṣí ń bí wọ́n yẹ ká ti get rid gbogbo kíní wọ̀nyẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kọ́ńtì tàjọ wà ní third world tẹ́lẹ̀ wọ́n ti fi wálẹ̀ sẹ́nu third world náà wọ́n ti fi wálẹ̀ síbẹ̀ so àwa nìkan láwọn wà ń bẹ̀ àwa tó ń retrogress ẹnìkan wá fẹ́ gbé nǹkan tí ò ní jẹ́ ká rọ̀ ọ̀kan ó tún wá gbé wá sílẹ̀ Yorùbá tí mo rẹ́ni tó yẹ pé kó wá sílẹ̀ Yorùbá tó yẹ kó wá sí Europe tó fún ní passport form renewal form tí ò lè fìlẹ̀ tí ò mọ́ torí pé kò kàwé mẹ́fà mọ́gàrátà ló lọ gbogbo kíní wọ̀nyẹn lẹ́lẹ̀ tó ń gbé bọ̀ again kò yé mi ò mọ̀rú ẹni tó ń gbérú nǹkan bẹ́ẹ̀ wọ̀ tó pé Ọ̀yọ́ náà máa gbé lọ torí pé àwọn ló ní Muslim tó pọ̀ jù wàá gbérú kíní ẹ̀ sí Ìbàdàn wàá máa ní dandan pé wọ́n wá compel wọn láti pé dandan ni kẹ́ máa lọ sí mọ́ṣáláṣí kẹ́ máa gbàdúrà lẹ̀ máa ń ròjọ́ ohun tó bá wà ní Germany tó bá fún ẹni iṣẹ́ bọ́ ìkan tó wá sí ìbá tó bẹ̀rẹ̀ sẹ́lá tó ní ìwọ̀n olùṣẹ́ kò máa kiri mọ́ wá tó bá lọ Germany pàáwà náà sanwó fún ẹgbẹ́ o àti bíbí náà ni bọ̀ tó bá ti kúrò ńbẹ̀ tó bá lọ kírun wọ́n gbaṣẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn wọ́n gbaṣẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ because àwọ̀ àwọn ó jọ wọn lójú àwọn olùlé time láti lọ́ máa sọ pé religion yẹn and teaching of religion in Germany is prohibited o lè sọ fọmọ German pé kíníkan ṣe ní nǹkan tó bá mọ̀ pé o lè ṣe don't tell them àwọn òfin religion ṣe tiwọn science and technology làwọn fà tó yẹ ká máa promote ń sìn láyé òde òní the new god tó wà sí ọlọ́run kan tó ń gba èèyàn tó ń fún yàn lówó every country lówó sìn science and technology ni òun ní ọlọ́run tuntun báyìí tó wà nílé ayé táwa yìí every Nigeria ló fẹ́ ní ló fẹ́ lo iPhone náà àwọn kan ló ṣe náà kí là ń ṣe asọ́rawa di consumers instead of the producers kò sí kan tá ń produce àwọn ẹ̀ ló máa lọ sí laboratory máa ṣe tá máa para wa lọ tí wọ́n máa ṣe yahoo tá máa ṣe gbogbo ẹ̀ tá máa jí owó tá máa fi àwọn ọmọ wa máa fi ṣe torí pé religion náà láti pé ọlọ́run ilẹ̀ la máa lọ máa ṣe tẹ́ bá níta lé pé ọlọ́run máa ṣe fún wa ọlọ́run wo ló máa ṣe fún ẹ you go inside to kò wá kò wá Nàìjíríà ọ̀dọ̀ wa mo tún máa rẹ́ tá máa gbé dining table empty dining table lẹ̀ pé ọlọ́run wa fún wa lóúnjẹ ọ̀jọ̀ wa lé ní òyìnbó á ti gbé oúnjẹ sórí table kó tó bá rọ pé God bless this food ní tiwọn kò ṣe kó gbé empty dining table lẹ̀ kó ní kọ́ lọ́run wá fún ẹ lóúnjẹ ọ̀jọ̀ wa níbo lọ́run tó fẹ́ lóúnjẹ ta lọ́run gan tó rẹ̀ fún ẹ lóúnjẹ láì ṣiṣẹ́ wọ́n ní ìgbàgbọ́ tó bá ní iṣẹ́ lápá náà olóòkú ni gbé ìrìnàjò wa tó yẹ ká tẹ̀tí máa promote many nísìn náà ká máa ti kú gbogbo àwọn kíní wọ̀nyẹn tó bá fún mi lágbára àti church àti mọ́ṣáláṣí máa wó owó ẹ̀ dànù máa kó laboratory equipment máa kó sínú ẹ̀ kó gbà kó máa practice nǹkan bá mọ̀ tó lè ṣe kó lọ sí ń bẹ̀. ẹ ṣe sàn àwọn gómìnà ń gbẹbẹ ṣe ń sọ yẹn wọn á ṣiṣẹ́ lórí ẹ̀. ok ẹ ṣe. ẹ ṣe Mr. Mutex ẹ lè gbóhùn sókè. ẹ ṣe ok. ẹ kálẹ́. ẹ kálẹ́ o. ẹ kú kódé dáa ọlọ́wọ́ kú ṣàánú wa. àṣẹ o. gbogbo kínní yìí ìjọba náà ni àwọn ìjọba náà ló kúkú fún wa láyè o ìjọba ni ìlú tí ìbá ṣèjọba àwọn ìjọba yẹn náà ẹ̀sìn yẹn ń bẹ́nẹ́fìtì wọn tábà wo inú House of Assembly inú House of everywhere sìn gbogbo wọn pẹ̀lú fìlà lórí àgbẹ̀lágbádá tó fi ń kówó jẹ náà ni so ẹ̀sìn yẹn ń bẹ́nẹ́fìtì àwọn ìjọba tó wà bẹ́ẹ̀ nìyẹn tí ó bá ṣe bẹ́ẹ̀ ni nílùú tó lọ́ba tó níjòyè tó lófin táwọn kan tó wá dé pẹ̀lú pé òfin ìlú kan tẹ̀rí ara fẹ́ máa lò nínú ìlú tó lọ́ba tó níjòyè tó alófin ti wà kò mọ́pọlọ dání ṣùgbọ́n àfi ilẹ̀ adúláwọ̀ làwà tó ọlọ́run ṣàánú wa ẹ kú kódé dáa. All right.
ṣé gan. Thank you. So, Wesco. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Yẹ̀sà ẹ kú àtàrọ̀. Ẹ kú gbìyànjú. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀sìn ní orílẹ̀-èdè yìí tó ń fọwọ́ aago orílẹ̀-èdè yìí sẹ́yìn? Ó yẹ kí ìjọba gan, ó yẹ kí wọ́n ti wá nǹkan ṣe sí. Gbogbo bí kí àáfàá kó fẹ́ ṣe lecture kó jẹ́ pé tí kò bá dárúkọ ẹ̀sìn ẹlẹ́sìn báyìí lecture rẹ̀ ti complete. Kó mọ̀ pé àwọn kan lẹ́lẹ́bọ, àwọn kan wọ́n jágbe mọ́ Ọlọ́run. Tí pásítọ̀ náà bá máa ṣe tiẹ̀, àwọn náà máa sọ the same thing. So àdẹ̀nirí ẹlẹ́sìn àbáláyé kan bóyá ó ń kí oríkì fáàbí kan kó wá ráìtì Islam àbí Christian kó lóun ráìtì wọn off. Whereas àwọn ẹ̀sìn yìí náà bá ẹ̀sìn àjòjì ni. Ó yẹ àmọ̀ràn tí mo lè gba ìjọba ni pé táàsì tí ẹ̀mí chọ́ọ̀chì kọ̀ọ̀kan ò ní ká ló yẹ kí wọ́n dìlé wọn lórí. Irú kéèsì ló ṣẹlẹ̀ ní Rwanda under 2 months. Ó ní president Rwanda ó ti 2,000 churches ló ti pa. So wọ́n kàn fi ẹ̀sìn yẹn wọ́n fi ń dá ẹni tí irú ọba tó ní òun jẹ ọba ní ilẹ̀ Yorùbá tó náà mú ẹ̀sìn tó gbé lé orí àṣà. Kọ́lọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí. So ẹ̀yin náà ẹ wo odidi ọba aládé. Eléyìí ò kì í ṣe ọba kẹrẹ má jẹlé ni kódà wa. Nítorí owó. Kẹrẹ má jẹlé ni. Ìdójútì gidi ló jẹ́ fún Yorùbá. Kọ́lọ́run ṣàánú wa. Ẹ ṣé gan sir, Mr. Wesco. Sẹ́rí gbogbo àná la mọ nǹkan yẹn pé ìjọba wò wọ́n rẹ̀ ìjọba ń wò pé àwọn àǹfààní yẹn pé bóyá wọ́n ń ṣe nǹkan táwọn aráàlú fẹ́. So ìjọba dẹ̀ tí wọ́n lè rẹ́jì torí wa náà fi wà ń bẹ̀ wọ́n nídìí láti support nǹkan táráàlú fẹ́. Bẹ́ẹ̀ sì tí gbogbo wa ti ń sọ̀rọ̀ yìí wípé àfẹ́ wọn tí ń jà fáwọn ilẹ̀ Yorùbá kí gbogbo wọn lọ wá iṣẹ́. So àwọn ìjọba ní òun ṣègbésẹ̀ lórí rẹ̀ wọ́n bá àwọn agbófinró wa sọ̀rọ̀ ẹnìkan tí ò níṣẹ́ inú ẹ̀ máa wò ó ẹ wá lébi pa wá ìyà jẹ wá ẹ wo how many àfà ta ní nílẹ̀ Yorùbá wọ́n ju bricklayer lọ wọ́n ju doctor lọ wọ́n ju engineer lọ àfà ta nílẹ̀ Yorùbá ìlú wo ló ti ń ṣe gbogbo rádaràda yẹn ẹ̀yìn kẹ́ wá pera yín láàfà pé ẹ níṣẹ́ yẹn ó máa ń jẹ́ nǹkan tí máa bí mi inú pé kí ni ìjọba ń wò yín rẹ̀ fún wọn lè kó yín sẹ́wọ̀n ni kí ni wá ní wúlò ẹni tó wà lẹ́wọ̀n àtẹ̀jẹ́ pera yín láàfà àtẹ̀ lóko tẹ̀ lódò kí ni ìyàtọ̀ ẹ̀yin méjèèjì nǹkan náà níyìn so kíjọba ó kó ẹ̀yin náà kí wọ́n kó yín sẹ́wọ̀n lóko lódò dẹ̀ ń gbìmọ̀ pọ̀ láti dàlúrú báwo ló ṣe jí láàárọ̀ kùtùkùtù àtọkùnrin wa àtobìnrin wa tó wá ní wo níṣẹ́ so lọ́pọlọ náà àbò lójú àbò lápá ò lẹ́sẹ̀ tó fi wá ohun tó ṣe gbogbo ohun tí ò jí kí ìdàgbàsókè dé bá wa òun làwọn tó kóra wọn jọ tó pera wọn láàfáà yìí tó níṣẹ́ ẹ̀yin náà wo eléyìí tó pera ẹ̀ ní move tí ó gbẹ lẹ́nu yìí bó ṣe dàgbà tó yìí tẹ bá béèrè pé iṣẹ́ wo lọ kọ́ ní ìṣòro ìpò nǹkan kápẹ́ńtà sí kápẹ́ńtà yẹn ló fi ń tọ́yàwó ló fi ń tọ́mọ ọwá lọ kọ́ èdè elédè ọwá sọ diṣẹ́ ọwá fi kó ìrẹtì ẹlẹ́rú so now ìjọba náà ti rí i pé àwa gan ò gbádùn wọn mọ́ àwa ò fẹ́ generation tó bọ̀ lẹ́yìn wa kó tó máa lọ kó ọ sí sàgálà nílé àràbù àfẹ́ gba mẹrìntẹ́nàsì wà lóyìnbó mọ́. Bàbá ẹ̀ ló ṣe kápẹ́ńtà bàbá yìí ò ṣe kápẹ́ńtà kò ṣiṣẹ́ kankan kò dúró ti bàbá ẹ̀ wọ́n ló sáńlé ni. ọlọ́jù lè kéwú ń bá ilé wọ́n ló sáńlé. So ẹ ṣé gan Akànbí ẹni mute ẹni ló ń tan mic ariwo dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀. So ibi tá a fẹ́ lọ sìn ni pé a fẹ́ lọ sí Suratu Fatia
ìdí tá a ṣe fẹ́ lọ sí Suratu Fatiha ni pé àwọn àáfàá àwọn mùsùlùmí tẹ́ bá bi wọ́n pé ọ̀rọ̀ ta ni Quran wọ́n á ní ọ̀rọ̀ Allah ni wọ́n á ní ọ̀rọ̀ Allah ni tá a bá wá wo ìtumọ̀ Suratu Fatiha ìdílé ká kọ́kọ́ wò ta ni. ms ẹ bá ní káwọn èèyàn power tap àtẹ ò tí ì lọ síwájú rárá. ẹ bá wa power tap. bàbá iṣẹ́ yìí nǹkan ṣe é pé òkè ẹ ká ṣe báyìí ẹ kí á jẹ́ káwọn tó fẹ́ sọ̀rọ̀ tó wà lókè tó fẹ́ sọ̀rọ̀ ká jẹ́ kí wọ́n sọ̀rọ̀ so ẹ lè sáré off comment section ẹ sáré bá wa gbé kínní dé bí a bí 250k ẹjọ. wọ́n tẹ bá wa gbé dé 300 ẹjọ ẹ bá 300 ancestor ẹ tan mic ẹ bá wa off bàbá comment section ẹ sáré bá wa type ẹ bá wa power tap so a lè ṣe torí kí ló dà pé mo wà big screen ancestor à ń gbọ́ yín. ọ̀rẹ́ àmúgbọ́ mo kí gbogbo lé ní ìkí tó lọ́lá jùlọ ní àbọ̀rúbọ̀ yìí a kú kó lè dáa ṣe rí nípa ti bàbá ti fún ní. nípa bàbá tó bá èèyàn kan power tap ẹ ní sùúrù ancestor báwọn èèyàn power tap díẹ̀ náà bàbá ẹjọ́ báwọn èèyàn sọ̀rọ̀. gbogbo ilé ẹjọ́ ẹ bá gbọ́ lé kínní yìí tó yẹn ló jẹ́ kí ọ́ọ̀fù comment section gbogbo ilé ẹjọ́ àtẹ̀ǹtẹ̀ wà lókè ẹni wọ̀ ilé gbọ́wọ́lé ẹ̀kan mute kínní ní kẹ̀lẹ́ gbọ́wọ́lé everybody ẹjọ́ múlíká ẹ bá gbọ́wọ́lé ẹjọ́. àwa ń bí sà. ẹ bá gbọ́wọ́lé kínní kẹ́bọ̀lì tó bá tàpé. tí èèyàn bá ṣe sáré tẹ bí 500 1000 kò pẹ́ rárá. 1000 ti tó. ẹ nà so ẹ lè jẹ́ kí gbogbo ẹ̀kọ́ máa dọ̀ bá ṣe ń tàpù yẹn ancestor à ń gbọ́ yín. alright ẹ ṣe gan ṣe rí gbogbo law tí wọ́n gbé wá yẹn ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní pé ìjọba ibi tí ìjọba ti máa wọlé ó yàtọ̀ sí ti individual fúnra wa lákọ̀ọ́kọ́ náà tí orí wa bá pé lẹ́yọ kọ̀ọ̀kan àwa tá a pera wa ní àwa ọmọ Nàìjíríà fúnra wa ká tiẹ̀ kọ́kọ́ rò pé kí ló wà ní inú law yìí gangan àwọn ìlú wo ni wọ́n ti ń lo law yìí ní àwọn ibi tí wọ́n ti ń lo law yìí gangan fúnra wọn báwo ni situation ìlú yẹn ṣe rí now tẹ́ bá lọ wo ranking àwọn countries tó jẹ́ pé the powerful countries in the world a máa rí wípé àwọn US ní number 1 China ní number 2 wọ́n dẹ̀ pé UK ní number 3 the first 5 ṣá tẹ́ bá lọ wẹ̀ rí pé the population of Islam ní country yẹn bí 1.2 1.1 1 point something less than 10% of the total population of each country and àwọn country yìí dẹ̀ ni wọn ò lo anything tó ń jẹ́ sharia law now let's go back to the least powerful countries in the world ẹ rí pé sharia law ni ó dominate ìlú wọn ká kọ́kọ́ dúró sí àárín yẹn náà tá a bá jẹ́ kórí wá pé Nàìjíríà sì ni a ṣe ń dángù láàárín underpopulation àti underdeveloped àti developing ni torí mi ò lè pè wá ní developing country torí àwọn ará bí wọ́n ti fà wá sẹ́yìn gan tá bá tún kúrò níbẹ̀ yẹn ká tún wá lọ gbé orí ra wa jókòó ká tún wò pé kí ni ó wà nínú law tí wọ́n gbé sílẹ̀ yìí báwo ló ṣe máa sọ fún mi wípé mo ní mi ò ṣe ẹ̀sìn Islam mọ́ tí n bá ti ṣe ẹ̀sìn Islam mọ́ kán pa mí ìyẹn ni first law wọn now tó bá wá jẹ́ pé bí everybody ṣe ń ṣe nìyẹn pé kó jẹ́ pé ní ìdílé wa Ṣàngó là ń ṣe kí wọ́n á sọ pé mi ò ṣe Ṣàngó mọ́ mo fẹ́ lọ join Islam kan wá ti ní kan pa mí èèyàn mélòó ló fẹ́ join Islam fúnra wọn èèyàn mélòó la máa rí nínú Islam nínú ẹ̀sìn yẹn fúnra wọn ibi tá a ti máa gbórí àwa jókòó nìyẹn àwọn obìnrin wa àwọn màmá wa tí wọ́n dẹ̀ wà ní inú Islam títí di wákàtí ó ń dùn mí fún wọn gan ó ń dùn mí fún wọn ní ìrí wípé àti sharia law àti ẹni kinní kan kò sí ìtó respect wọn rárá inú sharia law tá à ń sọ yìí náà ti sọ wípé obìnrin ò lẹ́tọ̀ọ́ láti sọ pé òun fẹ́ fẹ́ outside Islam ṣùgbọ́n ọkùnrin ní inú Islam ó lè fẹ́ Christian ó lè fẹ́ Jew ó lè fẹ́ lè ó lè fẹ́ tọ̀hún kí ló dé ṣàfiṣe ni ẹ̀ ṣe mọ ju ìdí lọ ṣọ́ṣe yín ni ìyẹn tún dúró sẹ́gbẹ́ kan wọn ò tí wọ́n ti wá tún wá dúró níbẹ̀ yẹn wọ́n tún sọ wípé tí obìnrin tó bá fi tipátipá bá obìnrin sọ̀rọ̀ tí ó bá mú evidence mẹ́rin wá obìnrin yẹn náà máa tún sọ lóko pàṣán ẹ̀yà wèrè ni irú lóòṣì wo lélẹ̀
kò tiẹ̀ wá regard obìnrin rárá àwọn náà ló dẹ̀ sì tún support because mo post nǹkan kan sí Facebook mi ó dùn mí wípé àwọn tó pera àwọn ní graduate ló tún sọ wípé mo lọ fabricate ẹni that means pé ẹni tó ti sọ pé tán bá fẹ́ keep nǹkan kúrò fún wa ní ilẹ̀ àfi kán fi sáàárín ìwé ẹni yìí ò parọ́ mo post nǹkan wá dẹ̀ lọ verify ẹ̀ ṣé lóòótọ́ ló wà ń bẹ̀ lóòótọ́ ẹ wá sínú kinní mi ẹ sọ pé mi ò parọ́ mo lọ fabricate ṣé mi ni mo ṣe sharia law ni abẹ́yìn ò ní lọ Google kẹwo nǹkan tó wà ní inú sharia law yín kẹ́ summarize kẹwo nǹkan tó wà ń bẹ̀ a ò ní gba sharia law láyé ní ilẹ̀ Yorùbá ibi tó dẹ̀ ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni kí Islam kí ìjọba make sure wípé wọ́n minimize anything religion activities bóyá city kan ṣọ́ọ̀ṣì kan mọ́ṣáláṣí kan ìgbà tí ṣọ́ọ̀ṣì bíi 4-5 bá ti wà yáwé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń pè that is the question tí mọ́ṣáláṣí 10 bá wà ní inú street kan ṣé Allah kan ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń pè that is another question ìjọba wọ́n ní ìdíṣẹ́ láti ṣe mẹ́ kọ́kọ́ gbá gbogbo ẹ̀ kúrò lẹ́nu ẹ ṣe gànmọ́ dúró náà. Àlàáfíà fún àwa tá wà lórí platform yìí ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gangan bóyá kò yáwó èèyàn ni ṣẹ̀ríà òfin àwọn lárúbáwá ni kì í ṣe òfin tiwa ń bíbà Yorùbá làwa ń bíbà. Number 2 ni wípé àṣà àti ìṣe wọn ló gbarú òfin báyẹn wá but máa báwọn mùsùlùmí ẹgbẹ́ mi kan sọ̀rọ̀ pa kankan máa sọ pé wọ́n ní ṣẹ̀ríà àwọn òfin Ọlọ́run níbi tí máa jó yé wọn kò sí nǹkan tó ń pè ní òfin Ọlọ́run òfin kájọ gbé humanity òní number 1 but ẹ̀rù tí ń bà mí báyìí ìgbà tí mo rí àáfàá mi kan tájọ close tí mo jó yé wípé nínú Islam àti humanity èwo ló yẹ kó jẹ́ àkọ́kọ́ to my own biggest surprise ó jó yé mi wípé ó ní Islam ó supersede humanity. That means o lè pa ọmọ ìyá rẹ just because of ó fẹ́ ṣẹ̀sìn like seriously so àwọn nǹkan báyẹn ó ti table sọ àwọn èèyàn di òpònú tán but because why will you put your religion above humanity so mo ti wá rí i pé tí a bá gbàgbàkúgbà láyé ilẹ̀ Yorùbá yóò pa wá lára gan o torí ló máa ń sọ fáwọn èèyàn tó wà ní òfin Ọlọ́run wà níbì kan kò sófin Ọlọ́run o àwọn èèyàn la máa ń kírètì òfin fúnra wa láti fi kóra wa níjànú àwọn àṣejù àti àṣebánú so then that kan náà ṣe òfin Ọlọ́run máa jó ṣẹ̀ríà ò ṣe òfin Ọlọ́run tó bá jẹ́ òfin Ọlọ́run ni báwo lẹ ṣe máa ṣe àwọn ọkùnrin géńdé Ọlọ́run ṣe máa kóra wọn jọ láwọn bàbá wọn á máa ní pé báyìí làwọn ṣe ṣèlú wọn wà ní obìnrin kankan tó máa jẹ́ aṣojú nínú ká ṣe máa implement òfin náà tó túmọ̀ sí pé it is all man òfin so táwọn èèyàn bá tú díẹ̀ wò bí òfin yẹn ṣe dé àbòsí pọ̀ nú ẹ̀ gan ju dáadáa bẹ̀ lọ so bọ̀dọ̀ jẹ́ pé àwọn àáfàá wa wọn fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ ni bọ̀ mùsùlùmí lèmi tí mò ń sọ̀rọ̀ yìí but mo ti ń dàrú padà báyìí torí àwọn nǹkan yẹn tí n bá ti ń rí nǹkan tó jọ mọ́ àbòsí kò ń tẹ̀ mí lọ́rùn ṣe get nǹkan tí mo ní láti sọ̀fọ̀ náà nìyẹn. Adéyínká ẹ ṣe nǹkan tó ń sọ fún àwọn Yorùbá Muslim nìyẹn pé kọ́ máa rí wa bíi pé a jẹ́ ọ̀tá sí wọn kò sí bó ṣe lè rí kò sí ẹ̀sìn tó fẹ́ gbà kò sí àṣàkáṣà tó bá gbà tó bá ti jẹ́ nǹkan àjòjì ni ó gbúdọ̀ fẹ́ràn ẹ̀ ju ìjẹ́ Yorùbá ẹ̀ lọ ọmọ ìyá ẹ̀ ẹni tẹ́ ẹ jọ jẹ́ exactly ó gbúdọ̀ nífẹ̀ẹ́ jù lọ. ó bá fẹ́ nífẹ̀ẹ́ ara ẹ̀ ibi nǹkan tá à ń sọ fún wọn gan lélẹ́yìí wọ́n wá ń sọ pé ẹ bá dẹ̀ wò tẹ bá wò ó ti sọ̀rọ̀ ẹnu nìyẹn. ms wọ́n máa ṣó nǹkan tó fa nǹkan yẹn ms ẹgbẹ́ àdìsí yẹn jáde tí Muhammadu ní pé ìwọ tó bá jẹ́ Muslim tó o bá tí ì nífẹ̀ẹ́ mi ju ọmọ ẹ bàbá ẹ ẹbí ẹ lọ ò tí ì jẹ́ Muslim nǹkan yẹn ló fà á tó fi sọ pé Islam first before humanity ṣe gẹ́tì kan tí àfààyàn sọ fún yín. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ló ṣe jẹ́ nínú Al-Qur'an nǹkan ló sọ yẹn o torí mi sì wò pé hadith ló sọ ms bá wa gbé jáde fún wọn. hadith ló ń sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ but ṣe rí àwọn nǹkan yìí tá bá ti ń wò ẹ̀sìn méjèèjì yẹn ìtàjẹ̀sílẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ènìyàn la fi ṣe foundation ẹ̀ like seriously tí mo dẹ̀ ti rí pé ká tẹ̀jẹ̀ sílẹ̀ òun ni foundation àwọn ẹ̀sìn méjèèjì yẹn tí tó dẹ̀ lòdì sí humanity tèmi gbà as number 1 torí mi ò lẹ́sìn mọ́ báyìí ọ̀tí bá tẹ̀ máa ní mo súnmọ́ ẹ̀sìn kan mo máa súnmọ́ Ifá ju
Islam àti Christianity lọ báyìí. ẹ lè má ṣe Mr. Adéyínká ẹ lè má ṣẹ̀sìn kankan mọ́ ẹ bá ti Islam lẹ̀ ẹ lè má ṣẹ̀sìn kankan mọ́ kò sí nǹkan tó máa ṣe yín kò sẹ́ni tó máa bá yín jà. mo nígbàgbọ́ bẹ́ẹ̀ kò sí fún wọn. àwa Áfíríkà tẹ́lẹ̀ àkíyà àwùlẹ̀ rẹ̀ sí spirituality la ní àmọ́ Elédùmarè ni. so ẹ jẹ́ ká bíbá fún yín nǹkan tí àfa yín sọ fún yín yẹn òun lélẹ̀ ẹ kàkà fún yín kẹ́lẹ́ mọ̀ pé ìwé yẹn ni wọ́n ń tẹ̀lé. It is reported on the authority of Anas bin Malik that the messenger of Allah said. Wọ́n ṣàlàyé láti àṣẹ Anas tó ń sọ pé Muhammadu sọ fún wọn pé. None of you is a believer. Kò sí kankan nínú yín tó jẹ́ Muslim o. Until I am dearer to him than his child. Àyàfi tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ òun ju ọmọ yín lọ, bàbá yín lọ. And the whole of mankind. Ṣé ẹ gbọ́ kẹ́ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ òun ju gbogbo nǹkan gbogbo èèyàn nílé ayé kò bá jẹ ẹ ṣáà kó pọ̀ president yín ò bá fòfin lẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé òfin president yín ọ̀rọ̀ Muhammadu lè máa tẹ̀lé. ṣẹ́rídì tí àwọn ìlú mi ò ṣe ń gba Muslim àti Islam láyé nìyẹn. Ẹ tẹ̀síwájú. So Mr. Adéyínká ẹ má bínú ó ní kan náà tí mo fẹ́ kẹ́ mọ̀. Mr. Adéyínká ó ní kan náà tí mo fẹ́ kẹ́ mọ̀. No, ẹ má bínú bí ẹ bá bẹ lómi Mr. Adéyínká ẹ bá bẹ lómi sọ̀rọ̀ Mr. Adéyínká ẹ bá bẹ lómi sọ̀rọ̀ níta Allah kò kí ń ṣe Ọlọ́run Ọlọ́run ọ̀dí tó pọ̀ ta lè fún yín so mo rí pé yín náà yìí pé Allah kò kí ń ṣe Ọlọ́run gbogbo òfin ṣẹ̀ríà yẹn Allah ló múlẹ̀ bó ṣe sọ nìyẹn bá la ṣe sọ òfin ẹ̀ nìyẹn kẹ́ lè fi rí pé Allah gan ni ṣàìtàn so ẹ ṣe ẹni tó fẹ́ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ sókè. ẹ ní sùúrù ṣe rí the issue of Allah tí ẹ mẹ́nu lé yẹn ó sì jẹ́ nǹkan kàyéfì fún èmi náà because I spent so many years going to ilé kí mo kí ó níwọ̀nba mi ò kàkà àdìsí ni but mo ti observe àwọn àdìsí kọ̀ọ̀kan tí mo ti rí pé ó tako humanity tó dẹ̀ jẹ́ nǹkan tí àwọn èèyàn míì fi ń ṣìwà wù lọ́pọ̀lọpọ̀ and bí mo ṣe wáyé I'm no longer a believer o I'm a seeker of truth tí bá dẹ̀ ti rí nǹkan ọ̀rọ̀ tó ní ẹ̀rí mo máa ń tẹ̀lé tán ni yes pé tí ẹ bá fún mi ní ọ̀rọ̀ tó mo rí pé ẹ̀rí wà nínú ẹ̀ ó dẹ̀ bá làákàyè ọmọ ènìyàn dọ́gba I will just follow it you get I'm no longer a believer because a believer are meant to be full. Mr. Adéyínká jẹ́ fún yín lọ́wọ́n bí màá mú méjì wá láti inú Quran lára òfin ṣẹ̀ríà ọ̀bí mẹ́ta. mo wulẹ̀ mọ́ ẹni òkè tó bá fi Islam lẹ̀ wọ́n ní kọ́pa ìyẹn àkọ́kọ́ yìí tó bá jalè òfin èèyàn ló hun. ẹ bọ ẹ̀yin la fẹ́ kẹ́ mọ̀ Allah ló sọ̀rọ̀ nu Quran nǹkan tá a fẹ́ sọ fún yín pé Allah kò ń sọ Ọlọ́run bẹ́ẹ̀ ni ta ló sọ̀rọ̀ nu Quran ok ẹ ṣàlàyé fún wa. ẹni tó sọ̀rọ̀ nu Quran bí mo ṣe ka Quran yẹn tó bọ̀lú bí mo ṣe wá jẹ́ non-believer báyìí tí mo di ẹni tó ń wá nǹkan mo ti ń discover pé àwọn ọ̀rọ̀ kan wà jẹ́ pé kò gbọ́dọ̀ jẹ́ Elédùmarè tí èmi mọ̀ ló ń jẹ́ Allah so mo ti wá rí i pé Elédùmarè ti yàtọ̀ sí Allah ẹgẹ́ tí kan yẹn because as a Yorùbá man gbọ́dọ̀ kọ́kọ́ gba ìṣe mi ná because tó bá wá pe nǹkan fún mi ní Ọlọ́run yóò jẹ́ Elédùmarè nǹkan tó bá dẹ̀ ti tó Elédùmarè á jẹ́ àwọn Ọ̀rúnmìlà ló tó Elédùmarè but bó ṣe ń sọ̀rọ̀ yẹn nínú Al-Qur'an mo rí i pé Elédùmarè ò sọ àwọn ọ̀rọ̀ tó wọ́n ní Allah sọ ẹgẹ́ tí kan yẹn wípé Elédùmarè kò lè ní mọ́ ṣiṣẹ́ kó wá jẹ́ pé nìkan ló máa jẹ èrè iṣẹ́ mi ẹgẹ́ tí kan yẹn àwọn nǹkan mìíràn jẹ́ pé tá a bá tọfá wò tá a béèrè lọ́wọ́ fá Elédùmarè ò lè ní pé kí òun offer mi ní promised land ipò òun ṣe ìlérí ilẹ̀ kan fún mi pé kí wá lọ bẹ̀ kí wá lọ máa pa àwọn èèyàn kí n dabẹ̀ rú kí n lọ invade peace of àwọn èèyàn níbẹ̀ kí n tó lè gbàbẹ̀ because àtìgbà tí mo ti ń tọ Ifá bọ̀ mi ì rí ibi tí Ifá ti sọ pé ìlú kan báyìí ní tiyín o kẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ pa wọ́n run kẹ́ ẹ tó gbàbẹ̀ mi ò kẹ́fìn irú nǹkan bẹ́ẹ̀ mi dẹ̀ pé Elédùmarè ní pé kí n pa èèyàn ẹláwọ̀ ara bíi tèmi kí n lè fi jayé mi ò rí so tó bá ti ń jọmọ́ pé wọ́n sọ pé Ọlọ́run sọ pé tó ti ń tako humanity mo ti mọ̀ pé Elédùmarè kan ló ń sọ yẹn bóyá Ọlọ́run tí wọ́n yàtọ̀ sí Elédùmarè táwa mọ̀ o ibi tí mi justification mi nìyẹn. ìyàtọ̀ gidi tẹ̀ wá ń bẹ̀ torí kò sẹ́ni tí Ọlọ́run Elédùmarè ránṣẹ́ ní panipani Allah náà lọ́rẹ́ wọn ní sí adé tòrútòrú so ìyàtọ̀ wà ń bẹ̀ gidi wọ́n á ṣàlàyé fún yín so ohun tẹ́yìn náà ti mọ̀ àti ìtẹ̀ bá mọ̀ gbogbo ẹ̀ náà lè máa gbọ́ bíbá yìí lálẹ́ ìtẹ̀ bá sì wà pẹ̀lú wa
so lákọ̀ọ́kọ́ èmi máa fikún máa kọ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ báyìí sọ pé ẹ ti pé seeker of truth ní tẹ́tí ti fi ẹ̀sìn lẹ́bọ̀ mùsùlùmí ní tẹ́lẹ̀ the fact remains that bẹ́ẹ̀ ṣe fi Islam múlẹ̀ yẹn nǹkan kan ò lè ṣe yín ẹ ò lè rẹ́ ní ìjù irọ́ lásán ni gbogbo ẹ ní láti kírun ẹ ní láti gbàwẹ̀ ẹ ní láti ṣe anything nǹkan tẹ́ ẹ ní láti ṣe ẹ ṣáà máa ṣiṣẹ́ tẹ́ bá ti jí ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè kẹ́ẹ̀dẹ̀ bọ̀wọ̀ fáwọn òbí we already know the right thing to do àmọ́ nǹkan tó tọ́ àti nǹkan tí ó kù get religion cannot teach us morals we already have that so kí wàá ní essence yorùbá ni wà alẹ́kọ̀ọ́ so gbogbo kan tẹ promise yín pé tẹ bá ṣe ẹ̀sìn kan tẹ bá kírun tẹ bá ṣe kíní kan yẹn máa wọ ibì kan irọ́ lásán ni kò síbì kankan irọ́ lásán wọ́n lo nǹkan yẹn láti máa fi kó ìbẹ̀rù sí àwọn èèyàn lọ́kàn ni so nísìnyí ẹ̀yin láti ta nǹkan púpọ̀ fún yín torí pé ẹ̀yin fún ara yín náà ti sọ wípé ẹ mọ̀ pé Allah kò lè jẹ́ Olódùmarè tọ̀dọ̀ ti wá torí gbogbo ọ̀rọ̀ tí Allah sọ Olódùmarè ti wá ò sọ àti pé èèyàn ẹlẹ́ran ara tó nífẹ̀ẹ́ gan-an kò lè sọ so bèlèǹtà sí Allah tí wọ́n fi ń wé Ọlọ́run Allah yẹn kò kí ń ṣe Ọlọ́run nǹkan tá a lè fi wé náà ni ìwìn inú igbó bíi ṣìgìdì nǹkan burúkú so ìlú tí Allah bá ti wọ̀ ms ẹ ní fi Allah gbé ìyìn àwọn orin tó láàánú náà bẹnu gbó. ju Allah lọ ajogun burúkú get nǹkan burúkú tí ò dá rárá òun ni Allah torí kò tẹ́ bá dẹ̀ wò Allah àwọn mùsùlùmí nìkan ni èèyàn ẹ̀ Sátánì dẹ̀ ni Allah so àwọn mùsùlùmí jẹ́ àwọn èèyàn tó ń tẹ̀lé Sátánì so Allah ò lè fẹ́ràn ẹlòmíì yàtọ̀ sáwọn èèyàn ẹ̀ ìyẹn àwọn tó ń fọ́lù ẹ̀ tó jẹ́ àwọn ẹbí Sátánì so bí àárín yẹn ṣe jẹ́ ní àwọn láti tún sọpá fẹ́ máa kà á much fún yín tẹ́yìn náà bá wà pẹ̀lú wa ẹ̀yin náà máa rí pé olórí burúkú ni ibi tó bá ti dárúkọ Allah èèyàn gbọ́dọ̀ sá kúrò ńbẹ̀ ni. ms bọ́dà wa yìí láwọn kéwú ìbádìgẹ fún wọn ní àyà Kùránì nǹkan tẹ bá wa kà á l'Árábíkì kan bá wa túmọ̀ ẹ̀. ẹgbọ́n ṣe ẹ̀tàn mike ń ṣòlòtọ́ lẹ kéwú díẹ̀ Mr. Adéyínká tẹ bá máa dọ́mọ ọkọ mọ̀ ẹ máa àwọn tẹ bá rá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yẹn gan sí àwọn kan ti ń lọ change orúkọ wọ́n sì ń ṣe kíní wọn but wọ́n ti ń lọ change orúkọ wọn sí orúkọ Yorùbá wíyá nítorí pé kán ba lè wá síbí kán lè wá ṣe málamàla but all the same àwa wà ń bì ẹni tó bá ní gbogbo nǹkan tá a sọ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ó lè send request so ó dàbí Mr. Adéyínká yẹn ò sí ń bẹ̀ ọ̀kan máa mọ bí wọ́n ṣe máa tàn máìkì wọn tó ráriwo yẹn pọ̀ lóyẹ kí n mute wọn so Ṣẹ́niọlá ló tún kọ́kọ́ dé àbí. Ẹniọlá wà bí báyìí ẹ̀kú ètò ẹ̀kú wájú. alright kí lẹ fẹ́ bá wa sọ sà. a ní abáyín dá sí ètò pé kò ní sú yín kò ní rẹ̀yìn dẹ̀ kí àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé àwọn náà fi àsìkò wọn lẹ̀ láti mọ dá sí nǹkan tó wà ńlẹ̀ torí lójú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ pé wọn lè dá orírò tó jẹ́ pé ìwé Ṣáínà ló ń rorí fún wọn so ibi tí wọ́n ti fi ẹlòmíì sí wọn kì í lè dá orírò ni pé ìpalára tí ẹ̀sìn tí à ń pè ní ẹ̀sìn Islam yìí tó ti mú wá fún wa ní ilẹ̀ Yorùbá kì í ṣe díẹ̀ gbogbo wọn tẹ̀yàn pa nígbà wọn tẹ̀yàn pa láwo ara àpalára pọ́fàtì pé ìwé náà wọ́n ń kà fún wọn tí ń sọ fún wọn pé Islam ní ẹ má fètò sọmọ bíbí wọn sọ pé Islam ní iṣẹ́ ọ̀gbìn tẹ́ẹ̀fì tọ́mọ tẹ́ẹ̀bílẹ̀ wọ́n lọ́mọ ti mú tí ó jẹ́ wá láti ọ̀run gbogbo àwọn wá sí òdì báyẹn tó jẹ́ pé wọ́n ti fi da ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú fún wa then adẹ̀fẹ́ kọ́ mọ yí àwọn èèyàn pé kìí ṣe dandan ní kò ṣẹ̀ṣẹ̀ pé ó bímọ àfi káwọn àfáà kan wá gba gbogbo owó tó yẹ kí ọlọ́mọ fi jẹ́ ńlé ọmọ tó bímọ ńlé so táwọn àfáà bá ti dórí ìjókòó gbogbo àwọn tó wálé ọlọ́mọ bígbà tán kó sọ́wọ́ 419 ni wọ́n ṣe mọ́ control ayé wọn pé ọmọ wọn ti ní àlùbáríkà ṣùgbọ́n nígbà tí a padà sí ọ̀pọ̀lọpọ̀ wádìí a rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n gan jù bí àwọn Saheed Muniru àwọn náà pọ̀ jù mẹ́ àwọn náà wọ́n pọ̀ ń gáràjì gbogbo àwọn tó ti hùwà burú àwọn ọmọ tí wọ́n láwọn sọ ló kọ iná ní pọ̀ jù mẹ́ so kí àwọn èèyàn máa wọ̀ rí pé àbí wọ́n ń ṣọ̀tá ìsìláàmù àbáwọn oníṣẹ̀ṣe ni àbí kìrìsìtẹ́nì ni àti fi kíní yìí wọ́n ti fi mislead àwọn èèyàn pẹ̀lú ẹ̀kọ́ òdì ẹ rí i pé nílùú wa a máa ń sọ pé tágbàlagbà bá hùwà àbàjẹ́ wọn ó sì gbà fún wọn ni abẹ́ẹ̀sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì tí ń hùwà àbàjẹ́ náà sá sí
tán bá ọba tó yẹ kó mọ̀ kó tó ń bá ṣe tí ò da ilẹ̀ ó mú òun ọba ọmọ sọ fún yín pé mùsùlùmí lòun kírísítẹ́nì lòun kàn gbé bíbélì wá ni kàn gbé kúránì wá ni tẹ́lẹ̀ mọ̀ pé ìwé méjèèjì náà la fi ń búra láti bí 60 years ago tá láti gbòmìnira tẹ́lẹ̀ rí pé nǹkan kan ò ti bẹ̀ yọ so nǹkan téèyàn bá ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tó jẹ́ pé kò tì wá síwájú ó ń tì wá sẹ́yìn ni kí ló dé tí ẹ jẹ́ ká rorí wa wò gbogbo tí bọ́dà kan ní kán gbogbo àwọn mọ́sálásí àti chọ́ọ̀chì kan wó wọn dànù nímọ̀ràn tèmi wọn nídàá tí wó wọn dànù kákàn tọ́nu ẹ̀ sí supermarket láti mọ̀ tewé bẹ́ẹ̀ ewé dùn nǹkan tá a bá kó ní oko wa ibẹ̀ ni wo tó bá dẹ̀ mọ̀ kí dandan exercise wú ọ ṣe pé tó bá tí ì tẹríba kó kírun àárò mọ̀ ọ́ rọ́ ó lè mọ̀ exercise rẹ níbi ẹ̀ tó wú ọ but gbogbo ọ tó bá ní ẹlẹ́sìn ni ọ ẹ jẹ́ ká mú nǹkan ọ̀gbìn ká múṣẹ́ òòjọ́ wa mọ́ gbogbo ẹ̀sìn tá a bá fẹ́ sí so ìmọ̀ràn tèmi fúnjọba gbogbo ọ tó bá fẹ́ gbélé ìjọsìn kalẹ̀ tó lọ tí ń ṣiṣẹ́ ìyanu tèmi mọ̀ ni pé tẹ́ bá kí nǹkan bọ̀lẹ̀ yóò wù tẹ́ bá kágbàgbé ọkàn bọ̀lẹ̀ àìmọye ní òwú iṣẹ́ ìyanu tèmi mọ̀ nílẹ̀ Yorùbá nìyẹn gbogbo iṣẹ́ ìyanu ẹgbẹ́ omi sókè owó tí ìràn rẹ òrìrí owó tí fámìlì rẹ òrìrí ẹ kó ti yẹ ọ̀pọ̀lọpọ̀ wa pé àmọye irú ẹ̀ tá a ti lọ tọ́jẹ́ pò fún la bá ń bẹ̀ àtìgbà tí mo ti káńsù tí mo ti jí ẹ̀sìn mọ́ ilé ayé mi ti ní kùnà báyìí. tó à ń sọ ilé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ kò mi ò rí nǹkan tó fi pa mí. ẹ jẹ́ ká sọ nǹkan kan bọ́dá Adéyínká torí ọ̀nà kẹ́kẹ́ fún ẹ náà láàyè láti lè sọ̀rọ̀ yín so náà ni pé káwọn èèyàn wa ká jókòó ká dá orí àwọn kọ́ńtì tọ́pọ̀lọpọ̀ àfáà ń ṣàdúrà pé ìrẹ Amẹ́ríkà ìrẹ London wọ́n mọ̀ kékeré ṣe Islam náà ń ṣe láwọn ibi tí wọ́n ń ṣàdúrà bẹ̀ fún ẹyẹ o ẹ jẹ́ rí pé tẹ́ bá dá àwọn tó wà online nísìn ìwọ kàn mẹ́sẹ́jì wọn pé Túnjí ló ń sọ̀rọ̀ láti US ẹ rí pé gbogbo àwọn tó kù kò ní kọjú sí wọn mọ́ bàrà Túnjí ẹ lọ rí mi ní WhatsApp olú àwọn kíákíá náà ni ó mọ rí nǹkan sí yóò dẹ̀ mọ sọ solution fún yín kíákíá lójú ẹsẹ̀ ẹ dẹ̀ rí pé tó ń rí solution fún yín ẹ rí pé nǹkan ó need help tẹ́lẹ̀ pé gbogbo ojú ẹ̀ gan ẹ rí pé nǹkan òsùn gbádùn lórí pé bó ní ṣe sanwó léèwé àwọn ọmọ so tí èèyàn bá tó wá yí àwọn èèyàn ká tó wá fìgbà COVID-19 wò àgbà COVID-19 lèmi tí o kọ́ ẹ káwọn èèyàn wá gbọ́n gbogbo yín lẹ rí bí Saudi ṣe mọ́ láwù gbogbo yín lẹ rí bó ṣe mọ́ tí ò ṣe yẹ nù bẹ̀ so mo rí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan náà tó jẹ́ pé wọ́n jẹ́ tí wọ́n máa ń sòsùkà sórí ilẹ̀ Yorùbá ìgbà tí wọ́n lọ UK tí wọ́n dé ẹ̀rí pọ̀rọ̀ ẹ̀nu tí wọ́n náà yàtọ̀ díẹ̀ wọ́n dọ́gbọ́n ọlẹ́gbẹ̀gbẹ̀ bàbá mi kan náà wà bàbá Sokoti bàbá yẹn wá sí Amẹ́ríkà tó náà lóríṣiríṣi ẹ̀rí pé lórí gbogbo interview tó ń ṣe lórí YouTube sí ọ̀rọ̀ rẹ̀ ń dá yàtọ̀ tó náà ti rí pé àṣẹ kan fi dúdú bu àwọn èèyàn lójú ni Islam ní ẹ má fètò sọmọ bíbí ó mọ̀ pé ńgbà bá fètò sọmọ bíbí bó làwọn ṣe máa rọmọ sọ ló kọ jẹun lọ bó ní sọmọ ló kọ ṣe fẹ́ máa lọ gbogbo àwọn nǹkan yìí ni wọ́n sọ di iṣẹ́ òòjọ́ wọn àṣà wa ńlẹ̀ Yorùbá dẹ̀ ni àbí ara Saudi mélòó lẹ́rí tí wọ́n ń tò rẹ̀ pé wọ́n ń sọmọ ló kọ the same thing pẹ̀lú àwọn kọ̀ọ̀kan náà tàn kó wa lówó jẹ ẹni tí owó rẹ̀ ò ṣe é sàkáǹt láàrin ọdún méjì ọkọ ilé epo ẹ̀yìn náà wọ́n bá bí tẹ́tí ń ṣàdúrà kí Ọlọ́run tó ṣe yín báyìí irú owó ànábì sùlẹ̀ irú owó ní owó ànábì sùlẹ̀ owó olè owó fúrọ́ọ̀dù ni so gbogbo kò sọ níwà bàjẹ́ tèmi gbọ́ pé wọ́n mórí tẹ́ẹ̀nì ìbọ̀wọ̀ àwọn ará bí ń bẹ̀ bàtà wá sí congress tá a sọ odò àmọ́ ti mọ̀. a máa gbé bọ́dà yìí lọ ságidi gbọ́n wọn wá lọ sọ̀rọ̀ ńbẹ. alọ́ba a máa sọ̀rọ̀ mo dà pé mo lùsì fún mi mo ti lùsì nọ́mbà a sì máa sọ̀rọ̀ báyà nọ́mbà ti 8605 parí ẹ̀ 8605 parí ẹ̀ yẹn èmi ẹni sọ̀rọ̀ ṣùgbọ́n irú àwa yẹn náà ká tó fi Nàìjíríà lẹ̀ bó o sòdodo ó mú ọlọ́ta yìí náà ni tó bá ti sòdodo fún ọ ẹyẹ ìfowókọ Ọlọ́run jalè mọ́ Ọlọ́run Olódùmarè ilẹ̀ Yorùbá àwa la lọ lọ́run ẹ má dàpọ̀ mọ́ ẹni ẹ̀sìn mi gbogbo kọ yigiyigi ọba ńlá tẹ̀ ń sọ ń sọ́ọ̀sì ilẹ̀ Yorùbá àwa la ní wọn à ń ṣe ní Israel so àwọn tí ò yé kánjú ó máa yé wọn ní gbogbo ohun tí ọ̀rọ̀ ti wá dálé lórí then ẹ ṣe làákà ìpè bóun ní ẹni tí ò ṣiṣẹ́ ó sì máa control ayé ìwọ tó ń ṣiṣẹ́ dandan ni kó o lálàkàlà tó bá ti tọ̀ wọ́n lọ wà lálàkàlà ó dẹ̀ máa pè wọ́n torí tó bá lálàkàlà ò ní pè wọ́n torí àwọn kan sọ pé ẹ fi wọ́n lẹ̀ sí bí wọ́n ṣe tí wọ́n ní ẹ bá ti gọ̀gọ́ nìyẹn irọ́ o ojúṣe ìjọba ni láti mọ́nítọ̀ tó bá lè mọ paráàlú lára tí ìjọba bá ráyè tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aráàlú tẹ́ ẹ mọ òdodo ẹ má ṣe kò kàn mí ẹ má ṣe kò kàn mí láṣẹ tí nǹkan fi bàjẹ́ dé báyìí so gbogbo ara rẹ̀ ti rí rìsọ́ọ̀tì ẹ̀ gbogbo àwọn oníwàásí àná ó ń ṣe wàásí wọ́n ń bá wọn olóṣèlú kí ló tí wọn ò gbọ́ wọ́n rí pé lẹ́yìn wàásí wọ́n ń sẹ́ǹdẹ̀ owó sàkáǹtì rẹ̀ òde dá padà iléyà ń dé wọ́n ń pẹ̀ràn léyà fún ọ pé mọ̀dà àbáyẹn ló àbáyẹn náà ń wá tí ó jẹ ni because wàásí ò ṣe kankan lára wa láìpẹ́ tá a ti ń gbọ́ lójọ́ máa lè òkúta níjọ́ wọn àná àmọ̀kútọ́ bá gbọ́ máa lè wọlé wọn ní gbogbo àwọn èèyàn ó lẹ́bọ ni ṣùgbọ́n díẹ̀ ní tẹ̀sí gbé tiẹ̀ wá ẹ̀ pé lẹ́bọ o tí wọ́n fi dáyé ọmọ òyìnbó mélòó lẹ́yìn gbọ́ tí wọ́n sọ pé ọmọ òyìnbó kan bí ọmọ àlè òyìnbó yẹn chìtì ni ìlú òyìnbó láwà wà àwọn gangan wọn ya wèrè nípa chìtì ṣùgbọ́n gbogbo tí ọba yẹ èyí dúdú jẹ́ ni wọ́n introduce sí yín
àbíbẹ̀kọ̀ ṣùgbọ́n ní ìsìn nílùú Ìbàdàn láwọn ìlú tí ẹ̀sìn Islam ti rinlẹ̀ Ìlọrin Ìbàdàn ẹ rí i pé kò rinlẹ̀ lẹ́kìtì kò rinlẹ̀ lóńdó èyí gbọ́pọ̀ máa lè pọ̀ láwọn ìlú yẹn bíi àwọn ìlú tó ti rinlẹ̀ torí fún àwọn tí ò yé ẹ bá ń gbọ́ onítìjú mi ìmáàmù tí ń bá ọkọ àtìyàwó parí ìjà òun náà ní gbọ́sà kíyàwó ẹ wá ní kílódé tí wọ́n ń ṣe wáàsí tí wáàsí ò ṣiṣẹ́ lára àwọn obìnrin kò lè ṣiṣẹ́ lára wọn torí àwọ̀ kírun náà ni wọ́n ti yí ìyá kàfílà tó wá fẹ́ jẹ́ ọkọ rẹ̀ sáfà ẹ bá ń bọ́kọ̀ mi sọ̀rọ̀ orí àwọ̀ kírun náà ti padà yí mọ́lẹ̀ so àwọn àṣìṣe pọ̀ tá a ti fojú rí pé wọ́n kó bá ilé wa tán tí kèé ṣe díẹ̀. Ẹniọlá ẹ ti sàáfà rí. Ọbásanlá Ìbàdàn ní Ìbàdàn máa ń dábàá. gbogbo wọn lèmi súnmọ́ gbogbo kóòdù tó fi máa ń mẹ́rù fún fáwọn ìyàwó yàwó. gbogbo program tá a ní lónìí ọ̀dọ̀ àwọn pípì ìdí ẹ̀rí kan máa ń dẹnu ni pé Islam pa àwọn obìnrin lẹ́gàn ẹ béèrè pé nítorí Islam pọn olóde kí ni iṣẹ́ tóun ṣe fífi ń tọ́jú ìyàwó tiẹ̀ ẹ ti mọ̀ pé ẹ̀yin tẹ́yìn ṣiṣẹ́ lẹ́mọ̀ forí kó gbogbo wàhálà yẹn ẹ̀yin ló máa forí kó so torí ìdí èyí à ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n pé kí làwọn pípì fẹ́ gbà ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ dá gẹ̀ẹ́sì nílé ìsọ̀rọ̀ pé wọ́n fẹ́ dá gẹ̀ẹ́sì nílẹ̀ nǹkan iná ti fi dalẹ̀ Yorùbá rú ẹ̀rí pé lẹ̀ Ìgbò tí wọ́n gbà sílámù láyé dàbí alára ẹ̀rí pé wọ́n fèsì bísínẹ́sì wọn ẹ̀ sọ pé wọ́n ra property wọn ra ogun yín so a rí ẹ̀rí tó pọ̀ àti pé àwọn ẹbẹ̀rù Ọlọ́run àwọn olórí yín ni wọ́n tráfù jù wọ́n lọ káàkiri àgbáláyé wọ́n mọ̀ pé òsì tá à ń ṣe ńlẹ̀ Yorùbá tó ń fẹ̀sẹ̀ ṣe kò sí ìlú tán ti ń ṣe irú ẹ̀ gbogbo àgbáláyé kò sí ìlú àáfà kan ló ṣe wá sí wọ́n ní wọ́n sọ pé àáfà jẹ́ kẹ́ tètè sí wáàsí tẹ́sí káwẹ̀ tó di 10 o torí táwẹ̀ bá ti di 10 ń lọ úmúra àáfà yẹn wá ní sórí ẹ̀ ti dàrú ni ebi ń pọ̀ ọmọ ìyá rẹ̀ lọ úmúra àáfà tó ṣe wáàsí yẹn wọ́n ṣe kò tí ju bí ọdún 2 lọ o wọ́n dẹ̀ ti ń ṣe wáàsí ó ti lé lọ́gọ́ta ọdún ní tá a gbọ́ ẹ gbọ́ pé ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ̀tàn jẹ ni ìgbà tí wọ́n rí pàwọn èèyàn sọ̀rọ̀ online làwọn náà ń dọ́gbọ́n tẹ̀lé bí ṣe ń lọ mo ti rá àáfà kan lọ rí tí ń sọ pé tí bá ti pé kódà kí àwọn sọ pé owó wà òun lówó jọba mi lọ àìmá ti gbọ́ wá sí ó ti mà fà tó sọ mọ́tò tó ń kó ságbàlá àwọn ké ó débi èrè. àkọ́bí tí mọ́ àwa lè dárúkọ ẹ̀mí sálẹ̀ ẹ̀ má dárúkọ ẹ̀ ó lè jẹ́ Sùláìmọ̀ Fàrúkù ní Kíjípà àbí ìmọ̀ mọ̀ ọ̀fà àkànbí èwo ni méjèèjì àkànbí máa mọ̀ àwọn ológun owó inú wọn nìyẹn àmọ́ àfàkùn tí wọ́n ta ń sìn lẹ́nu jẹ́ mẹ́ta pé ó ní wọ́n ṣoògùn owó ẹ tẹ̀síwájú. àwọn náà ní rí olójú màálù 7 sínú Kùránì náà ti rójú màálù 7 tí wọ́n ní àánú ìsìláàmù ń ṣe míì ẹni tó máa jẹ́ lélẹ̀. àwọn náà lọ́kọ̀ọ́kọ́ kọ́ ìsọlọ́run nígbà bá wa rówó tán wàá kọjú sọlọ́run padà sẹ́wọ̀n ẹnu wọn lẹ́tì bá gbogbo. ìmáàmù Ọ̀fà ni ó jẹ́ àbí Ọbásanlá. àwọn náà omi sọ pé òun lówó jọba mi. Ọ̀fà ni ìmáàmù Ọ̀fà ni lólóhùn lówó jọba mi lẹ́tì ẹ̀gbọ́n rádaràda o ò níṣẹ́ o ò ní gá o ò ní go olóòní owó jọba lọ àárín fi. so population àwọn tó ń pera wọn ní àáfàá ní ilẹ̀ Yorùbá ojú population yóò kì í ṣe díẹ̀ millions of people lè máa fún àwọn níṣẹ́ ẹ wá ń sọ pé kí ni ń dà lúrú ẹ mọ ní àmọ̀rọ̀ mọ àmọ̀rí mùtìyà àmọ́ bí ó kó sí àníkẹ́dẹ̀ mùtẹ́sùbà yìí jẹun lẹ́gbẹ̀ẹ́ yín ẹ mọ̀ pọ̀wọ́ àwọn yẹn ló yẹ kẹ́ ẹ wá sí ìwọ tó ń ṣiṣẹ́ kèétú ọ jẹ ẹnì kò ṣiṣẹ́ rárá ó wá lóun jáfọ́ lọ́hùn ṣùgbọ́n gbà àwọn náà ní àwọn lówó jọba mi lọ wà ní. ìta kan mò ń gbé wáyé ó wà dàbí ìgbà tó ta ti pè é lẹ́jọ́ ó wá ń ṣojú àánú ẹ má sọ̀rọ̀ lọ ẹ fọ́ etí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀. ẹ wo bẹ́ẹ̀ nu ẹ̀ ṣe rí pẹlẹbẹ bí àtẹ́lẹwọ́ ọ̀bọ. wọ́n ṣì àwọn èèyàn wa lọ́nà gan. jẹ́ bí títí ọ̀kadà. àwọn obìnrin ní tágẹ́ẹ̀tì wọn obìnrin wọn mọ̀ kí táwọn bá ti mú obìnrin ẹyọ kan nínú ilé kan gbogbo ilé làwọn ti mú torí obìnrin ni wọ́n tàn àwọn náà ń ṣe ń jẹ amúnimúyè gbogbo ẹ̀ wọ́n máa ń dààmú oúnjẹ fáwọn ọmọ wọn tẹ́lẹ̀ lómi tí wọ́n máa kó sẹ́nu mọ́tò àfa wọn bí títí lu bàndìrì ó ti òun náà kọ́ wọ́n ti fọ̀fọ̀kúfọ̀ fún mu ni kò lè dorí rò nítorí wáyé kẹ́ ẹ rorí ni pé ẹ̀sìn àfa àti eku wọ́n tún gbọ́ ọmọ àfa bẹ́ẹ̀ pò ńlá lè fà ẹ tún kọ́ńtínú ẹ tún sin ọmọ náà lọ ṣé wọ́n fi orí ti ń rún mú pẹ̀yìn òpòdò já síwájú ni àbí. mo káàsì lọ̀rọ̀ yẹn bá ẹ tẹ̀síwájú. so àbí ẹ mọ̀ ẹ̀rọ kẹ́mọ́ àṣà ilẹ̀ Yorùbá ni wọ́n ń yí sínú ìsìláàmù ilẹ̀ Yorùbá láàmú ní ọba kú o ẹ̀mọ́ mo yè mí ilé ọba o so ìsìláàmù náà dọ́gbọ́n wọn làwọn ń ṣe àlééfà kí ni jẹ́ àlééfà ibi tẹ́ ẹ sí. nílẹ̀ Yorùbá gan báyìí nísìnyí rẹ̀ kí ọ̀jọba mọ̀ wọ́n pin ni òṣọ́bọ̀ ń dèrè mọ́ gbọ́ bẹ́ẹ̀ dèrè ló ti gbọ́n so bọ̀kẹ́ pinnu ẹ̀ láǹfà oníwọ̀ lówó jọba lọ iṣẹ́ kí ló ń ṣe kí ni láńjọrí ẹ̀ ẹ wo bẹ́ẹ̀ wọ́n ń ṣẹ́nu bí ẹnu àgbẹ̀ tó sì kí oko yóò jáde dáadáa. wọ́n wá yàn wá jẹ wọ́n wá rí i pé kíní yẹn. lódò ẹjọ́ ló fi kọ́rọ̀ jọ oníwọ̀ lówó lọ́wọ́ kí ni láńjọrí ẹ̀
gbogbo ọ̀dà àti sọ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá náà nìyẹn tí wọ́n fi gbé mọ̀ ọ̀fọ̀ àfọ̀ àtọ́ fi tẹ̀wọ́ gbà lọ́wọ́ yìí. ẹnìkan ò ní sẹ́lápọ̀ oníyàwó mẹ́rin sì ń débi alẹ́ sálángá ń pààrọ̀ mọ́tò ẹ̀dẹ̀ sọ́pọ̀ lọ́ọ̀ni. àwọn ẹni òfò. so ibi gbogbo ọ̀rọ̀ dá lórí nípa ẹ̀yẹ yẹn wa ẹjẹ́ àjókòó orí àmọ́ kó ti mú àwọn kan lára wọn lè mọ́ kírun torí pé kí ni exercise nífẹ̀ẹ́ nìkan àfa kan sọ pé tàbá torí Ọlọ́run kí àṣà torí exercise kì tó bá ti bẹ̀rẹ̀ tó rùkù inú ẹja rẹ̀ èèyàn náà ẹ̀ẹ́dẹ̀ rí pé wọ́n ṣe wàhálà pọ̀ wọ́n máa ń balance pẹ̀lú bí olóbìn ìwọ tó ti ṣe wàhálà lọ ó délé wá ti sọwọ́ kan ọmọ ṣùgbọ́n gbà tí àwọn rẹ̀ kó sọ́wọ́ àfà tí ò lóko tí ò lódò ẹ̀gẹ́ tí ẹ̀ tó gbogbo egun ẹ̀ tó yóò fara balẹ̀ mọ́ tàdíreke yóò mọ ra yóò mọ fi bẹ̀ yóò mọ gbọ́ pẹ̀. ìkiri àdúgbò ní after ṣùgbà tí gbogbo àwọn baálé òdì lọ bí iṣẹ́. wàlẹ́ àgbà kan ò pé ó ra àfà tó fi tẹ̀sùbá àkọ́rùn yọmọ rìn kínú àdúgbò ìyàwó tí ọba sùn níwájú. wọ́n bá ti rẹ́rìn kàkàkàkàkà àfà kílẹ̀ ń wá lọ́dọ̀ ìyàwó ẹ̀ wá ìrírí wọn ní mọ́sálásí ìdájí ni èmi ti rírú ẹ̀rìn àkàsárì pé mọ́sálásí ń joro ni èmi mú bọ́lá tí mọ́lẹ́ ládùúgbò wọn mèmí o mo ti mọ́lé wọn tó wọ́n mọ̀ sàmúnyà wọ́n ń lérí ògùn pọ̀ fẹ́ mọ́ pa àwọn tó wà ládùúgbò àbí. astagfirullah ni láì gàfúrú rahim. èwo ní jẹ́ astagfirullah la gbogbo nǹkan tó fi ba ayé jẹ́ nù wọ́n ní bọ́ pààyàn wọ́n sáfà astagfirullah lọ́wọ́ dàrí jìn wọ́n ní bó ṣe sì ná wọ́n sáfà astagfirullah lọ́wọ́ dàrí jìn. broda wa kan náà táyé kínní kan bọ̀bọ̀ tó sọ̀rọ̀ nípa pàtó jọmọ pàṣọ yìí ìyá ẹ̀ kú lọ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ náà bá foríjì yá ìsọ pé kíló tó máa kọ nílẹ̀ láìwá ilé ìlọ́jì ń nígbà tó fi ń kan fújì Yorùbá mo ní ìwò rádaràda kí ni túmọ̀ nílẹ̀ láìwá ilé ìlọ́jì ń tó ń kà fún ìyá ẹ̀ ọlọ́run foríjì yá ẹ̀ gba ọmọ Yorùbá bọ̀ kẹ́dùn ọlọ́run ṣèdè arábíkì ọmọ ilẹ̀ arabu ní àbáràbù gbédè tó ń sọ gbogbo nǹkan tó fi kó wa lẹ́rú nìyẹn nílé ayé wa òfin lójútùú kọ́mọ mí èsì èdè Yorùbá méjì àràbù. èmi bi àáfàá kan mo ní ní ìsìtẹ́bàdé station mo lọ́wọ́ ìyẹn àáfàá náà ti ń bá agbárí èèyàn jù kí lẹ́ẹ̀ fi ṣe ó ní sẹ́mi mọ̀ pé àwọn dókítà wọ́n ń fi san ara èèyàn rán bọ́ part ó ní kí ló lẹ́nu káwọn múnú tó ti bàjẹ́ káwọn fi tún tó wà láyé ṣe mo ní so òye yínú tó fi jẹ́ pé ẹnì tó kù bá ti kú ẹ mọ̀jà gómìnà náà kọjá tẹ́ fi lọ bò mọ́lẹ̀ o ẹ̀yin lẹ́mọ ibi tí wọ́n bùkún mọ́ ẹ̀yin náà lẹ́mọ bẹ́ẹ̀ sì lọ wú padà torí tí wọ́n bá tètè wú ẹ̀ ní tètè lọ yọ tẹ́yìn fẹ́ lò ni pé àwọn pípù yìí ni wọ́n kó gbogbo wa àbàjẹ́ tó wà nílùú wa àwọn ni wọ́n gbé mírèkù wọlé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àti ṣiṣẹ́ máa ń ro wọ́n lójú owó ìfànà wa a sọ̀rọ̀ àníyà owó tíjọ kíjọba ẹjẹ́ àjọ kọjú síjọba pé kán increase salary àwọn òṣìṣẹ́ torí tẹ́ bá bí pé wọ́n tó ń gba 70,000 pé àbúrò lẹ́sẹ̀ wá sí àwọn ọlọ́run náà ni ọlọ́run náà ni kò lè ṣàkáǹtì bí ṣe ń náwó bí ṣe ń sanwó oṣù ọmọ ẹ o ọlọ́run náà nìyẹn wọ́n ń fọkọ ọlọ́run wọ́n fi ń ọpẹ́rẹ́tì iṣẹ́ làbúrú ni torí pé kíni ẹ ti mọ̀ pé kọ́sọ̀ náà bíbá ẹ o ṣùgbọ́n ẹ̀sọ̀kọ́ náà wà ń bẹ̀ torí àtijẹ́. àti máa gba 70,000 lórí oṣù oníyàwó méjì ńlé ọmọ mẹ́rin báwo ló ti fẹ́ survive owó oṣù tó ń gbọ́ ya calculate ẹ̀ báwo ló ṣe náà. òdodo ni bọ́dà wa yìí náà sọ ọ̀rọ̀ jẹ́ ká máa gbé sọ́pọlọ nìyẹn ara ilé rẹ̀ kò ta sọ ó dẹ̀ kò ṣàgbàfọ́ ń kásọ wọlé níbo ló ti ń rí i láfi sọ fún yín ẹ má wò pé ẹ nífẹ̀ẹ́ nìkan ó dẹ̀ ń hùwà bàjẹ́ bẹ̀yà tó kọ sí ẹ̀wọ̀n adọ́gbọ́n bò láṣìírí àwa náà láàjọ ṣiṣẹ́ papọ̀ àtijọba ẹni kíjọba ó increase owó àwọn workers ìlú tí wọ́n ti ń ṣe táàsì irú ìlú bẹ́ẹ̀ níjọba máa ń increase owó àwọn èèyàn ta ní ṣe táàsì nínú wa Nàìjíríà eléyìí tó sẹnu bí ìgbà kọ yìí tó sọ̀rọ̀ bí ọrùn aláàánọ́kù yìí tẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìsìnkú kí ni ṣe yóò láàfà lòun kí ni ìwúlò àfà kí ni láńjọrí àfà ó dẹ̀ ń lo mọ́tò tó wẹ̀ ó ń gbélé tó wẹ̀ láì lóko láì lódò. Àkànbí à ń sọ kùránì kalẹ̀ ni o. kùránì là ń sọ kalẹ̀ ọlọ́run bá foríjà níbi mọ́mọ́. tá a bá béèrè pé sẹ́wò là ń ṣe á sọ pé à ń sọ kùránì kalẹ̀. à ń sọ kùránì kalẹ̀ ẹ gíláàsì à ń ka kùránì rádaràda ẹ̀yin gómìnà wa ó ti ń dé bẹ́yìn náà báyìí mo mọ̀ pé níbi tá a bá délẹ̀ Yorùbá lè ní ojú ẹ̀yin náà ti la mọ̀ pé ń gbọ́ prógráàmù wa ẹ gbégbèsè ẹ ṣòfin ẹ kò lè wà ń bẹ̀ yẹn lásán bí ẹni tí ò wúlò fún ìbúdọ́sọ̀dì fúnjọba bí ìmáàmù Ọ̀fà bí Mùdírù Máríkàsì àmọ́ wúlò yín àfẹjọ́ bí Akéwùgbà Gòdì rádaràda lẹ́ ń bá kiri àfẹjọ́
eléyìí wọn ò tẹ ní ọ̀rọ̀ láká ìkẹkàn lẹ́nu bóbìnrin ṣe ń bóbìnrin ṣe ń yàlè ọ̀rọ̀ tí mo sọ jù láyé ẹ̀ nìyẹn kò ní tọ́pìkì gidi rí ẹ̀yin ò lọ́pọlọ ni ẹ̀ ṣe lè kọ́ àwọn èèyàn kọ́ lọ dáko káwọn èèyàn lọ gbin iṣu kọ́ lọ gbin cassava ẹ fún wọn ní knowledge yẹn how to do that kéde pé bóbìnrin ṣe náà ń yàlè kí lọ́kàn yín bẹ́ òyìnbó ta wà lù wọn náà yàlè tẹ́bi ọba pa obìnrin ò ní yàlè ẹ sọ fáwọn baálé wọn kọ́ lọ ṣiṣẹ́ àtàrà yín ṣẹ́ ẹbí yẹn olè ọ̀lẹ láàyò tẹ́yìn òṣìṣẹ́ kankan ẹ rojọ́ kiri àwa ara wa náà láà jìra wa kò sẹ́nìkan tí ń bọ̀ láti ibìkan láti wá jí wa dìde àwa yìí náà láà jìra wa dìde fún wo òpònú ní 2024 táwa ìsọ 2025 tó sì ń fún yàwó ẹ̀ lóyún tó wá sọ pé after 9 months àáfàá kan náà àbọ̀ sọ orúkọ ọmọ káàfàá ṣòfò kí gbogbo wa ká sílàkà yìí wa tíyàwó ẹ̀ bá ti bímọ lọ́sípítù kó tó bímọ ẹ wo orúkọ tó dáa tó rẹwà nínú orúkọ Yorùbá ẹ sọ ọmọ yín àbórúkọ ìdílé yín ẹ wo orúkọ tó rẹwà ẹ sọ ọmọ yín owó tẹ́ẹ̀mọ́ fi pe àfáà tẹ́ẹ̀mọ́ fi rágbò mẹ́rin rágbò mẹ́jọ yẹn ó kò fi ránjẹ sílé fáyàwó àtọmọ dìwé bí àwọn bá ṣe ń jẹ omi tí bá ti ń jẹun gidi àmàlà gbóná pèléwédú bẹ́ẹ̀ ni ọmọ gan mọ̀ rí ọmú gidi mọ́ láyà àyà rẹ̀ bẹ́ẹ̀ ó tó yẹ kó fi tọ́jú ilé tójú lọ kó fáwọn ẹlẹ́nu gbígbẹ yìí bí pákẹ́rù tẹnu wọn ó ṣẹnu pọ́ ẹnu pa fún ọ̀pá pọ́ àfẹ́ àkànbí alọ́ba ẹ tún gé mú yín dépele míì lára ọ̀nà tí wọ́n ń gbà dá òyìn ọ̀làmù tí wọ́n rórí ṣé ẹ rí tí ẹ bá rọ ọmọ kan lẹ Yorùbá tó bẹ̀rẹ̀ business tọwọ́ rẹ̀ wúwo tó bá ti rí báyìí wọn ní wọ́n lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n mọ̀ ní Ọlọ́run ti ṣàánú ẹ̀ báyìí kọ́ wa lọ mọ́ká lòkù kọ́ lọ dàlágì lòkù o owó tó yẹ kó fi gbé nǹkan kalẹ̀ kó fi ṣàánú àwọn ẹbí ẹ̀ tó kù. wọ́n ní kó kó lọ Saudi kọ́mọ ìrálù jẹ́ náà fi dáwọ̀ àwọn aláyé bàjẹ́ wọn ò gbèròǹgbà gidi sílẹ̀ Yorùbá rí wọn ò gbèròǹgbà gidi sílẹ̀ Yorùbá. Ọlọ́ba láti comment section wọ́n ní let the lady speak. ó yá ilé ẹ̀ sọ̀rọ̀ kò nígbà tá a kì í gbé máìkì fún yín o. DLP ẹ bá a gbóhùn sókè. kò nígbà tá a kì í gbé máìkì fún yín o. ẹ gbogbo lé o ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o. bàbá wa Ẹniọlá ti sọ àwọn nǹkan tó ṣe pàtàkì nǹkan tèmi kàn fẹ́ contribute díẹ̀ ni torí ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí ẹ má tiẹ̀ dá wọn lóhùn ó láwọn ìlú kan tó jẹ́ pé nítorí ìgbà tèmi serve ní Maiduguri ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn àfáà àwọn klọ́ọ̀bù yẹn àwọn wo ló ń àwọn klọ́ọ̀bù tán ní ọ̀hún yẹn àwọn wo ló ń lọ síbẹ̀ ẹ máa rí àwọn aláàjì àwọn bàbá yìí ẹ máa bá wọn níbẹ̀ àwọn náà lo burantashi ẹ máa rí àwọn obìnrin wọn nǹkan tán gbé sísàlẹ̀ jàlábíà nǹkan tán máa wọ̀ sísàlẹ̀ nǹkan tán fi bomú tán fi bojú tán tún lògo black àwa tá a jẹ́ ọmọ Èkó gan a ṣe tó wọn. so gbogbo ọ̀rọ̀ ṣẹ̀rí àwọn gbé wálẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe sọ lóòótọ́ àwọn ìyá aláta wa àwọn onílà wa àwọn náà ṣe fún kì í ṣe àwọn tí kìíní torí àwọn náà lo kìíní jù àwọn náà lo egbògi olóró jù àwọn ni wọ́n ń ṣe èèyàn mẹ́ta mẹ́rin papọ̀ àwọn náà ṣọkùnrin sọkùnrin jù torí nǹkan tí a ti rí ní àwọn ìlú yẹn tó súnmọ́ àwọn ó sì máa ti síbẹ̀ kó tó dàárọ̀. abádẹ̀ tún máa wò náà ẹ béèrè lọ́wọ́ wọn pé ilẹ̀ Yorùbá tí gbogbo wọn ń ṣe wọ́n fẹ́ ṣe kínní ẹjọ́ kí la sọ sí inú ilẹ̀ yìí tí kò wù gbogbo nǹkan àlùmọ́nì inú ilẹ̀ ló ti ń jáde ṣé kò wá tó tán bá ní wọ́n ń bọ́ lóòótọ́ ṣé kò tó bẹ́ẹ̀ láti bọ́ ni ìbéèrè mi nìyẹn so àwọn ìlú ibi tí wọ́n lọ yẹn kí ni nǹkan tí wọ́n ní níbẹ̀ kí ni nǹkan tó jẹ́ pé wọ́n mú wá láti ọ̀hún yẹn wá sí ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ó ṣe wá láǹfààní bóyá wọ́n mú plant kan wá ní kíní bóyá wọ́n mú plant kan wá àbí ànùmọ́nì kan wá tí wọ́n wá gbé sílẹ̀ Yorùbá tó yẹ pé ó fún wa ní ìlànà gidi tó fún wa ní ìlọsíwájú gidi ta lè rí mú tọ́ pé àti ìlú kínní náà ti mú wá even gbogbo àwọn oúnjẹ wa gan sìn a lot of people non condemn ẹ má jẹlé àwọn oúnjẹ ta ti ń jẹ tẹ́lẹ̀ tó yẹ pé fresh food wa tó ń ṣara lóore pàápàá a lot of them wọ́n condemn nítorí ẹ̀sìn wa ni wọ́n fẹ́ sanra jù wọ́n fẹ́ ṣe kínní kan gbogbo àwọn kínní tó ń kó àìsàn
ó ń kó àìsàn oríṣiríṣi wá bá wa nítorí àwọn nǹkan tá a ti ń jẹ tó jẹ́ pé àwọn nǹkan oúnjẹ wa tó wù látilẹ̀ tó jẹ́ fresh food a ti ń sọ gbogbo ẹ̀ dànù a ti ń sọ àṣà à ń sọ ìṣesí wa à ń ju gbogbo ẹ̀ à ń sọ dànù àwa ní pé ti àwọn ti aráàta yẹn òun la fẹ́ máa gbà wọlé ẹ̀ máa rẹ́ lómi wọn á ti ka bẹ́rẹ́ bara wọn á ti ṣe oríṣiríṣi torí ẹ fẹ́ dàbí ara wọn ní ọ̀hún yẹn tí kò dẹ̀ jẹ́ pé nǹkan tó jẹ́ pé kò bá wa lára mu níbí báyìí ọlọ́run ti dá wa elédùmarè ti dá wa ó ti dá wa dáadáa ó fi wá sí orí ilẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tá a fẹ́ òun ló wà lórí ẹ̀ tẹ bá rí gbogbo àwọn tí wọ́n pariwo kínní náà níbo ni gbogbo àwọn nǹkan burúkú yìí àwọn religion yìí àwọn ló gbé gbogbo àwọn nǹkan burúkú yìí wọlé tí a bá wò dáadáa tá a bá wò látẹ̀yìnwá gbogbo àwọn kínní missionaries kínní tán wọlé wá nígbà yẹn bọ́n ṣe ń bá ọkùnrin àtọkùnrin lájọṣepọ̀ gbogbo ẹ̀ ló ti wà láti gbà yẹn àwọn náà gbé wọlé kì í ṣe nǹkan tó jẹ́ pé ilẹ̀ wa ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan yìí náà mú wọlé wá bá wa nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ilé kéwú àwọn nígbà tí mo wà ní ọ̀hún yẹn gbogbo àwọn ọmọ kékeré náà máa kójọ àlìmọ́ńjèrì ni gbogbo oúnjẹ tẹ bá ti náà máa ṣàjẹ tó ẹ bá ṣe mẹ́ẹ̀sì tó bá bù wọn jù ó nìkan tó ṣe nígbà tí mò ń sáàbù ńgbà yẹn tẹ bá rí nǹkan tó fẹ́ fojú mi rí gbogbo wọn lọ pera wọn jọ àwọn ọmọ kéékèèké ni o wọn kọ pé torí mò ń fún wọn lóúnjẹ torí mo jẹ́ kọ́pà mò ń fún wọn lóúnjẹ wọn kọ pé mò ń ṣàánú wọn rẹ́dí àti díò pẹ̀lú mi kí ni mo dẹ̀ sọ mo ní kí ló dé tán máa gba ẹ̀yìn ilé mi wọlé tí wọn jẹ́ tí mi ò sí nínú ilé wọ́n gba ẹ̀yìn inú ilé mi wọlé so a lot of things wọn lójú àánú ilẹ̀ wa àwa mọ̀ pé humanity o ò gbúdọ̀ àmọ́ pé tẹ́lẹ̀ o gbúdọ̀ jalè o ò gbúdọ̀ ṣe nǹkan tí ò yẹ kó ṣe o ò gbúdọ̀ pa ọmọ làkejì ẹ lára àwọn ò ṣe nígbà tí amọ̀láyé ìgbà yẹn tó bá jalè tí wọ́n bá gbá ẹ mú bọ́ọ̀ tí ẹ mú ẹ tán bá máa wá nǹkan yẹn jáde ó lóríṣiríṣi nǹkan tán fi wá ọ jáde ẹ̀wọ̀n gbogbo nǹkan tán ń ṣe nísìn wọ́n á ṣe oríṣiríṣi bọ́n ṣe fẹ́ nǹkan tó bá ń wọ̀n lóníkálùkù ń ṣe so wọ́n ti gbàgbé ibi tó níkálùkù wọ́n ti ń bọ̀ wọ́n wá gbé ẹ̀sìn àjòjì yìí wọ́n gbé sórí wọ́n jẹ́ kó pa humanity wa wọ́n jẹ́ kó parẹ́. ìyá mi ẹ mọ ṣé ní sókí 2 minutes ẹ jọ mo máa pọ̀ jù lọ bẹ́ẹ̀ ni ẹ tẹ̀síwájú. ṣé mo láǹfààní àti sọ̀rọ̀. Adébáyọ̀ ni wọ́n wọlé before ìyẹn ẹjọ́ ẹni sùúrù. Okay. Bàbá Adébáyọ̀ ẹ lè gbóhùn sókè. Bàbá wa Àkànbí ọlọ́ba ẹkú iṣẹ́ pẹ̀tò ẹkú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá àti àṣà àti ṣe wa. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan òun ló interest mi ọ̀rọ̀ pé tó máa rí ọmọ kan tó ń ṣe business. Èmi sìn oníṣẹ̀ṣe ni mí. Mo á start business kan sí inú business mo ti ṣe tẹ́lẹ̀. Ojú ọ̀sẹ̀ kan lọ mo kàn ní kẹ́nìkan kò dá ẹ̀ nọ́mbà mi ni ǹjẹ́ ta ni ẹ ó ní bàbá wa Àdìmúlà torí orúkọ business mi ni ẹ àfáà yín ló ń sọ̀rọ̀ mo ní àfáà yín wo mo ní àfáà mi wo ó ní àfáà tó máa ń kọjá wájú ṣọ́ọ̀bù yín tó máa ń ṣàdúrà fún yín mo ní àfáà tèmi èmi láàfáà mo lé mi ò mọ̀ yín o ó ní mo ní ìwà tí babaláwo máa ń ná àfáà ni ló bá ṣe pé kọ́ọ̀tù kọ́ nìyẹn gbogbo wèrè ìwà wèrè tó máa ń wù fún àwọn ọmọ yẹn nìyẹn tó máa ń dá wọn láàmú tó máa ń da ọpọlọ wọn ọdún tó máa mú wọn wọ kọ̀rọ̀ kiri mú wọn wọ gbá kiri Ọlọ́run Elédùmarè àbá máa kó sáwọn èèyàn lọ́kàn wọn á lè máa mọ ọ̀nà tó àtọ̀nà tó yẹ o ẹ ṣe mo dúpẹ́ kú ètò Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ìṣẹ̀ṣe yìí kó sáwọn èèyàn lọ́kàn kọ́ yẹ máa tẹ̀lé wọn kiri àwọn akéwú tọrọ jẹ àǹkó and so on and so forth Ọlọ́run aṣáájú wa ẹ ṣe o. Alábí ẹ lè gbóhùn sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Àkó ètò. Ètò ni Olúwa ló ń tẹ̀. Èkíní náà alọ́ba ẹ kí n wo ìyàwó bẹ̀sẹ̀ dàrí mo drop message síbẹ̀ wò yẹn so tẹ bá ti tọ́ ẹ̀kẹ́ lọ wò ó ṣé rí nǹkan tí mo fẹ́ fàyọ ṣé ẹ mọ̀ pé ọ̀nà kan wà tẹ̀lé fi hands down gbogbo àwọn people yìí ẹ ní kí ni ọ̀nà wo ẹ invite chief mamu Ọ̀fà ẹ invite ti Ìwó ẹ invite ti Ògbómọ̀ṣọ́ kọ́ máa bọ̀ ní debate kí gbogbo apátápátá ká pàdé lórí program yìí kan bóyá ms bàbá ni lórí kan kọ́ pàdé bẹ́ẹ̀ kọ́ wá defend èsì tó ń ṣe
kẹ̀dẹ̀ wá ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ sì yẹn ṣe jẹ́ kí gbogbo aráyé rí. sẹ́rí bàbá Tàlàbí ẹjọ́ sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí ní ìdẹ́dàgbàlagbà ẹ̀yin náà lè bá wa pè wọ́n àwọn ò mọ̀ wọ́n rí àrẹ̀fẹ́ mọ̀ wọ́n. èmi olóòrùn orí pílátífọ̀mù ní kì í ní pílátífọ̀mù. tó bá sún àwọn ọmọ wa ìgbà láti wá bá wa debate gbẹ̀tọ́ bá wù yín pẹ́ẹ́fẹ́ wọn láti wá síbí báyìí ẹ lè invite wọn ọkẹ́ wọn tó súnmọ́ wọn kẹ́ pè wọ́n. mi ò ní pílátífọ̀mù ní ìjákè mo ní pílátífọ̀mù ní mo máa pè wọ́n ipe kọ́ máa bọ̀ ní live show ẹ̀sìn tẹ́lẹ̀ ń ṣe yìí ẹ wá defend ẹ̀ wọn ò ní yọjú o ibi tí mo lọ ní wọn ò ní yọjú wọn ò ní yọjú and again ibi tí mo tún wá lọ ni wípé àwọn people tí wọ́n ń pariwo yìí èwo ló lè Quran tó náà gbé lọ́wọ́ yẹn ta ló lè búra ní ọjọ́ Jímọ̀ níta gbangba ipò òun òfin kọ̀ọ̀kan kún. wàhálà tí wọ́n tẹ nìyẹn. so ọkọ kọ́ yé deceive àwọn èèyàn ṣe rí àwọn tí ò gbọ́n ò ní gbọ́n torí tí àwọn tí ò gbọ́n tó bá gbọ́n àwọn tó gbọ́n ò ní rí nǹkan jẹ wọn ò ní rí nǹkan jẹ ṣeré àlọ́ tí wọ́n sọ yìí ṣeré àlọ́ tí wọ́n sọ yìí ìlú táwa wà yìí tẹ bá dé small hit ní Birmingham bíbá ẹ máa ròyìn pé ilẹ̀ Lárúbáwá lẹ wà ní gbogbo wọn ti fìlú wọn lẹ́tọ̀ọ́ lórí òfin ṣeré àlọ́ burúkú tí wọ́n gbé lọ́wọ́ tí ò pé wọ̀nyí. nǹkan tá à ń sọ fún wọn lẹ́yìn rẹ̀ gbogbo ti fi wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n sá kò pé wọ́n tẹ́ bá nípa ṣe ń ṣe bíbà tó ń ṣe yoloyala tí wọ́n ń lọ ara wọn balẹ̀ wọ́n rí òfin àwọn tó ní wọ́n ń ṣe èèyàn Ọlọ́run àwọn tí wọ́n sọ pé wọn ò lẹ́sìn àwọn tó sọ pé ẹni náà ni wọ́n lábẹ́ ẹni náà ni wọ́n ti jẹ náà ti ń mu tọmọ wọn ń lọ léèwé tọkọ wọn balẹ̀ tó ń gbowó ọmọ nílùú tó ń gbowó ọmọ ń bàbá tí ò sí ìbọn tí ò sí nǹkan kan ní ìgbọ́ àgbàdo mo ti wá lu ibi ìgbọ́pà AK-47 rè ẹ bá ń bèrè lọ́wọ́ wọn kí làjọ ṣe mùsùlùmí ní Nàìjíríà pàápàá jẹ́nẹ́rálì pẹ̀lú AK-47 kí làjọ ṣe wọn ṣé wọ́n bí sórí mẹ́jà pẹ̀lú wọn ni. ọwọ́ Muhammadu wọn ti bá. kó bá lè sí àlàáfíà ọjọ́ kan ṣe rí nǹkan tí mo sọ yìí mo mọ̀ọ́mọ̀ yọra mi kúrò nẹ́ẹ̀sì Islam ni mo yọra mi kúrò torí pọ̀ gbọdọ̀ sọ pé àwọn olè ìjọ ń ṣẹ̀sìn kí sọ pé àwọn rí wọn ṣe náà sí pé àwọn tàìjọ ń ṣẹ̀sìn rè mo yọra mi jáde ni mo padà sórúkọ àmútọ̀run mi wá Tàlàbí ọmọ àlàm funfun gbò ní mí mo rọ padà ra lọ ń jẹ́ orúkọ mi kọ́ fọwọ́ mú orúkọ ẹrú wọn èmi ò jẹ mọ́ tó gbé kí ni wọn ṣe ń tọ́ka sí wípé ẹni tá ìdọ́ ṣé ládàradà tó ṣe lórí Facebook yìí la máa ní ọmọ ìyá mi ní ẹ̀sìn rẹ̀ Islam ò dẹ̀ lọ́mọ ìyá mùsùlùmí ò lọ́mọ ìyá o ara ẹni kò mọ Ìjẹ̀bú fọwé náà rẹ̀ òfò òní ènìyàn òní lọ́lọ́ léèyàn mùsùlùmí ò lọ́mọ ìyá o ojoojúmọ́ làwọn èèyàn kúrò nínú ẹ̀sìn Islam sí pẹ̀lú ìwà rádaràdà ìríra orí burúkú tí wọ́n ṣe lójoojúmọ́ yìí kò sí òótọ́ kankan tó ṣo lẹ́nu wọn kò dẹ̀ sí nǹkan tó báyàn jẹ́ nínú kí àgbàlagbà kó má lóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu kò sí bó ṣe dàgbà tó nínú ẹ̀sìn Islam yìí yóò parọ́ ṣáà ni mo kàn fẹ́ rọ̀ àwọn tó bá jẹ́ Muslim ẹni tó bá máa ṣe mùsùlùmí àáfàá tí ò bá ti jẹ́ oníjàlábì tó lè sọ ọ̀nà àbáyọ fún pírọ́blẹ̀mù ẹ̀fún kó má tẹ̀lé ìwọ́n tó bá wá ṣe kìrìsẹ́nì tó bá ti ní wòlíì tí ó sọ̀nà àbáyọ sí pírọ́blẹ̀mù ẹ̀ má tẹ̀lé wàá kàn fi àkókò ayé wọn wàá kàn fi ṣòfò ńbẹ̀ títí láyé àti láyé ni so nǹkan tí mo ní sọ nìyẹn ẹ kú iṣẹ́